Oh, sorry for interruption. Now, lórí ọ̀rọ̀ tí a sọ kù lánàá nípa Bro Joe. Appointed, acting as your self-appointed agent. After we warned him yesterday, I warned him a lot yesterday, but he thinks it's a smart man. Sermon, nílé ayé yìí ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ kékeré fún yín nípa Bro Joe. Ṣé rí àwọn ẹ̀dá tí wọ́n bá gbà pé àwọn jẹ̀bi èèyàn, tí wọ́n kì í gbà pé àwọn ní àṣìṣe èèyàn, tí wọ́n máa ń ríra wọn bí victim, wọ́n máa ń ríra wọn bí saints in front of everybody, tí wọ́n máa ń jẹ́ kí gbogbo ẹni tó bá come across nílé ayé, tí wọ́n máa ń dá wọn ní ẹ̀bi torí pé ẹ̀dá tí ara wọn bá máa ń kó òtítọ́ ọ̀rọ̀ ká máa ń ṣiṣẹ́. Ẹ̀dá tó rò pé ó máa ń smart èèyàn, tó rò wípé ó máa ha smart èèyàn, wípé òun lè play game, ó máa ń play victim láti ṣe nǹkan burúkú, ìtàn àwa play victim. Wọ́n ní nígbà tí eṣinṣin bá ń jẹ elégbò, wọ́n lé elégbò máa ń wò ní, ṣùgbọ́n nígbà tí elégbò bá mú eṣinṣin tó pa pín tó tẹ̀ mọ́lẹ̀, ayé á bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ pé kí ló yẹ tó pe eṣinṣin. Bẹ́ẹ̀ dẹ́dẹ́ lelégbò gbégbò rẹ̀ lẹ́tí eṣinṣin gbẹ́nu rẹ̀ lọ́bẹ̀ o. Ṣé rí nílé ayé tá wà yìí, ìwọ tí o bá gbà yálà lọ́kùnrin àbí lóbìnrin, yálà lọ́kùnrin àti ní obìnrin, yálà lọ́kùnrin àti ní obìnrin, now yálà ní ọkùnrin tàbí ní obìnrin, bóyá ọkùnrin ni bóyá obìnrin ni ẹ́ tó jẹ́ pé o máa ń jẹ̀bi, sórí ibi tí kámà ti máa yọ fún ẹ. Ìwọ tó bá rò pé o lè ṣe aburú fún obìnrin tó lè mú jẹ gbé, ìwọ tó rò pé o lè ṣe ìkà fún ọkùnrin tó lè lọ scot free, sórí kámà máa ṣe omi jẹ́ àwọn ènìyàn kan tó ń rẹ̀ ẹ́ lẹ́kún yóò béèrè ìdájọ́. I could remember ní 2024 nígbà tí àwọn abiyamọ 2023 nígbà tí àwọn abiyamọ tòótọ́ dìde sí Bro Joe àti ìdílé alọ́ba wípé kí ìyà má jẹ wọ́n gbé, pé ikú tí a fi pa ọmọ ológo wọn kó má lọ bẹ́ẹ̀ torí àwọn ọmọ míì, torí orílẹ̀-èdè Nàìjíríà is a terrorist country. Wọ́n máa ń sentence àwọn good people, ṣùgbọ́n terrorists bandit wà nínú igbó. Tó bá jẹ́ wípé ẹ̀yin kan lẹ wà online tẹ́ ń fún owó, tẹ́ kó bọ́ńdù owó dání tẹ́ ń ṣe anyhow, wọ́n máa track yín tán máa fi mọ ibi tẹ́ wà. Gbà yẹn ni ẹ máa rí pé ọlọ́pàá ń ṣiṣẹ́, ṣùgbọ́n bandit ń ṣe live o lórí TikTok yìí. Bandit ń ṣe live, wọ́n ṣe live show tó tún máa discuss bọ́n ṣe ń gba ransom lọ́wọ́ àwọn èèyàn, tó tún máa gbé bẹ́ẹ̀lì owó séjìká. Ǹjẹ́ ìjọba Nàìjíríà gbé ìgbésẹ̀? Ǹjẹ́ Nàìjíríà government ṣé wọ́n rí bandit? A ní PRO, a ní social media o, àwọn tí ọlọ́pàá tó wà ní in charge of media something, they seen a lot of things every day. Wọ́n post àwọn bandit, àwọn terrorist yìí, wọ́n post it every day, but Nigerian police did nothing about it. Nigeria government, they did nothing about it because they are the one behind it. Tẹ́ bá pa wọ́n, wọ́n á pa yín padà. I could remember the reason they killed my first marriage. Bàbá àwọn ọmọ mi torí wípé òun ò tètè já sí. Wọ́n kó wọn lọ sí Sanfara ní láti lọ face àwọn Fúlàní herdsmen lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní Jos. Ó dì pẹ̀lú àwọn ará Jos náà ṣe transfer wá sí Sanfara ní Guzau, ní Damaturu, ní Yentuji village. They call them pé àwọn Fúlàní herdsmen wọ́n operate ní Montunji village, ní Damaturu, ní Guzau, ní Sanfara state. Torí pé ó máa ń pa wọ́n, torí pé tó ń bá ti rí Boko Haram pẹ̀lú báwọn ọ̀gá wọn ṣe sọ pọ́n máa ń pa wọ́n. Ẹni níbi tí operation ti ń ṣẹlẹ̀, wọ́n wá set àwọn méjì péré lọ́bẹ̀. Ìkànnù wọn Fúlàní, òun Yorùbá. Èèyàn méjì ṣe lọ sí operation níbi tí Boko Haram ti ń operate torí pé wọ́n fẹ́ lọ dú pẹ̀lú ẹ̀bẹ̀.
ibẹ̀ ni wọ́n pa sí tán yìnbọn fún ní orí. Wọ́n ní sport yẹn ló kú sí. I could remember, I have the radio message. Ibẹ̀ ni wọ́n pa sí because it's the mobile police. Dansao ni wọ́n pa sí ní Nasarawa, ní Dansao, ìyẹn Mọ́túnjí village ní Zamfara state. Ọlọ́pàá kejì wọ́n yìnbọn fún ní orí, wọ́n gba aṣọ, wọ́n gba búùtù ẹ̀, wọ́n yọ bẹ́ẹ̀tì ẹ̀, wọ́n sì gbàbọn ẹ̀ lọ, wọ́n bọ́ sí òwò. Ṣùgbọ́n ọlọ́pàá kejì tí wọ́n jọ lọ, wọ́n náà yìnbọn fún ìyẹn ní buttock, ìyẹn níbi ìdí, wọ́n yìnbọn fún lórókún tó rókún tí ẹ̀ máa fọ́, wọ́n fọ́ òní kókósẹ̀, wọ́n fọ́ ọlọ́pàá tí wọ́n gé apá dànù. Ṣùgbọ́n ìdí tó yẹ pé ibi ẹran ni tí wọ́n kàn yọ ìbọn tó wà ń bẹ̀, wọ́n gbá sọ, wọ́n gbá anything lára ẹ̀, wọ́n gbá nǹkan kan kúrò lára ẹ̀. Ló wá jẹ́ kí n mọ̀ pé Nigeria government, they are so wicked. I called DPO ní Zamfara to look for the information, to ask for the information, to ask them what is really going on. Wọ́n náà ti gbé lọ sí Zamfara hospital. Ọlọ́pàá kejì ńkọ́, wọ́n ló ń gba treatment. Ìyẹn túmọ̀ sí pé ọlọ́pàá tó gbébọn lọ tán gbàbọn ẹ̀, ó ṣeéṣe kó jẹ́ pé ọlọ́pàá yẹn gan ló yìnbọn fún ẹni tán jọ ránṣẹ́. Why tó jẹ́ pé wọ́n pa òun tán, wọ́n gba sọ, gba gbogbo tó wà lára rẹ̀. Wọ́n náà yìnbọn fún windscreen wọn, ìyẹn glass iwájú wọn fọ́ dànù. Second, wọ́n náà yìnbọn fún wọn, gba sọ, wọ́n gba everything, but ọlọ́pàá kejì wọn gba nǹkan kan lára ẹ̀ ju pé ìbọn lọ. Yẹn mi pé kán má bàa track ìbọn tó wà ní ara tiẹ̀ náà fi gbà bẹ́ẹ̀ lọ. N tó sọ mí di ẹni tó máa ń sọ̀rọ̀ lórí social media lọ. Ìbínú information tí mo ní nípa ẹ̀ lára ṣe máa ń ta mí. Èmi àti ẹ ti separate since 2024. Ó dẹ̀ kú ní September 14, 2018. September 14, 2018. I was at work before my sister called me. Ìkanra yẹn wà nínú ara mi bí Nàìjíríà ṣe ń pààyàn, tí mo fi dúró wípé mo máa jà. Bí ènìyàn bá pè mí ní èèyàn burúkú, tí ènìyàn bá pè mí ní ẹlẹ́nu ṣọṣọṣọ, tí ènìyàn bá pè mí pé I am not a good person, ṣé wọn ò mọ̀ mí ni? Bí mo ṣe máa ń sọ̀rọ̀ ní on live, ẹni bá gbérù àwa ìsílé kò rí èèyàn fẹ́, tí wọ́n ti ń judge wa láì tí ì bá wa gbé, tí wọ́n ti ń gbọ́ information lẹ́nu àwọn olórí burúkú tí wọ́n jí ọ̀tá ìlú, àwọn kidnappers tí wọ́n ní sẹ́tọ́ pẹ́ pọ̀n náà ń dàdélẹ̀, tán fi ń judge irú wa, tó wá jẹ́ pé ìwà oníwà ni many people ń wò without know what I've been passing through. My children suffer from the family. Torí pé wọ́n ní ojú olójú ò lè dàbí ojú ẹni. Ó wá máa ń dùn mí nígbà tí n bá rí bandits bó ṣe ń yan fanda nígboro, tí wọ́n ń ṣe live show, tí wọ́n ń fún owó, tí wọ́n tó ń post page kọ́kọ́ náà fi ń post ẹ̀. But ìgbà tí wọ́n máa máwọn boko àtọ́ máa jeans lover àkọ́kọ́, wọ́n track jeans lover, wọ́n track àwọn tó ń lo page jeans lover ńgbà náà. Ìgbà tí bọ̀bọ̀ ọmọ Ìgbò tó post nípa Fáṣọlá lórí Ìbò wípé Fáṣọlá ló ráìtì paper tí wọ́n kà jáde nígbà tí wọ́n ka ìbò ní September, wípé gbogbo write up yẹn Fáṣọlá ló kọ. Wọ́n track bọ̀bọ̀ ẹ̀ tán fi mọ ibi tó ń gbé. Creating Nigeria government ò track àwọn tí wọ́n ń post, tí wọ́n dẹ̀ ń post orí page wọn ní gbogbo gbà, tán dẹ̀ tún ṣe live. Ṣùgbọ́n ẹni tó bá ṣẹ̀ nílùú, ẹni tó bá jàre, Nàìjíríà máa dá ẹni tó bá jàre lẹ́bi. Mo rí Nàìjíríà as a terrorist country tó máa ń sort irú, tí wọ́n máa ń gbé ẹ̀bi fún aláre, tí wọ́n máa ń rí àwọn ènìyàn tó dáa kan ríra wọn bí ènìyàn burúkú. Wọ́n máa ń suppress àwọn èèyàn dáadáa, yálà tó bá wà ní ọkọ, yálà tó bá jẹ́ ọkùnrin gidi àbí ojóbìnrin gidi, tó bá bálàgbà kó ènìyàn ọkùnrin pàdé, wọ́n á suppress ẹ̀ débi pé wọ́n á jẹ́ kó rí rẹ̀ like you are nothing. Kò sí bó ṣe lè gbìyànjú tó nínú ìgbéyàwó, kò sí bó ṣe lè struggle tó fún obìnrin tàbí fún ọkùnrin, orí àìmọ́ ṣe torí pé ẹni tí ó bá fẹ́ nítorí nǹkan kan
kò lè nífẹ̀ẹ́ láyé torí nítorí lára ẹni ìjọ tó bá dẹ̀ sọ pé ò ní ṣe nǹkan yẹn mọ́ ìjọ yẹn ló máa dẹni burúkú. They will use you, they will use your children. You will be a slave for them. This life a fi àwọn ọ̀páyàn lẹ̀. Okay, Nnamdi Kanu tán sentence sí life imprisonment láti 2021 tí máa nìyẹn tí wọ́n bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sentence ẹ̀ sí life imprisonment láti 2021 gan ìbá bẹ́tà ẹ kọ́kọ́ waste energy ẹ waste time wọ́n waste a lot of money. Gbogbo àwọn lọ́ọ̀yà tí wọ́n wà pẹ̀lú ẹ mọ iye lọ́ọ̀yà tó gbà ẹ mọ iye owó tán run fún lọ́ọ̀yà. Ǹjẹ́ àwọn lọ́ọ̀yà yẹn wá sí àṣeyọrí life imprisonment náà gbé wọn sí. Sorry, this Nigeria you are seeing today àti lọ́ọ̀yà o àtàdájọ́ o they are one nítorí bá fẹ́ kàn ṣe náà máa ṣe. I trust nobody. I don't trust anyone. Believe in yourself. Why tí wọ́n máa wọ́n ṣe bí torí pé Boko Haram ń pààyàn nílùú làwọn yẹn fi ń jà lókè kí wá lóde tí Nàìjíríà ò gbìyànjú pé ohun tó tiẹ̀ mú àwọn yìí náà fẹ́ di pé wọn náà ń pààyàn lọ́dọ̀ wọn lọ ẹ jẹ́ ká mú Boko Haram ìyẹn mi pé wọ́n support Boko Haram. Tàbá wá wí tán Nigeria government àwọn Boko Haram àwọn terrorist yìí wọ́n máa ní human right làwọn claim. Ẹjọ́ human right wo ni Boko Haram ń claim? Tẹ́ ẹ bá mú Boko Haram ẹ mọ̀ fún wọn ní amnesty instead of pé ó yẹ kẹ́ pa wọ́n dànù kẹ́ bí ẹrí wọn sí di Ògùn. Ṣùgbọ́n ẹ mọ̀ fún wọn ní amnesty ẹ tó kó wọn sínú sójà ẹ kó wọn sínú ọlọ́pàá ẹ kó bandit terrorist sínú sí ológun ẹ wo bó ṣe lọ pa wọn yẹ oníyà ní church lánàá tán lọ pa wọn tíbẹ̀ tọ́jọ́ náà tún di black day mo wọnú church lọ bó ṣe lọ ṣe náà nìyẹn ní Àkúrẹ́ ní Ọ̀wọ̀ tán lọ bombard inú church tí wọ́n pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn síbẹ̀. Ṣàfẹ́ sọ pé Nigeria government ṣe bọ́n rí kámẹ́rà ṣe bí wọ́n rí ojú ẹni yẹn tán bá fẹ́ grap ẹ̀ wọ́n á grap ẹ̀ wọ́n láwọn abẹ́rẹ́ àbí wà ṣé nọ́mbà kan náà fi ń pe family wọn at least nọ́mbà kan fi ń pe family wọn creating Nigeria government to track ẹ̀ àbáwọn family tí wọ́n ń pè wọn ò ní sọ fún pé nọ́mbà fún wọn. Ṣùgbọ́n Nigeria government is a terrorist. That is what of jẹ́ pé evil people lókunú ayé lẹ́ni ẹ máa support rubbish and nonsense. So nígbà tí ìdájọ́ Ọlọ́run bá máa délé yín lórí ọjọ́ náà ń bọ̀ sọ wá rí fún ìwọ tó rò pé o lè yànyàn jẹ kó lọ score free o lè gbomijé lójú ènìyàn kó lọ score free kó tún wá máa play victim o lè bá ènìyàn láyé jẹ́ o lè destroy èèyàn kó tún wá máa sọ pé wọ́n ni saint èkíní kẹ́bẹ̀ èkejì kẹ́bẹ̀ ẹ̀kẹta kẹ́bẹ̀ ẹ̀kẹrin tó bá ń dórí èèyàn kẹrin ayé á sọ pé wọ́n gan ló dàbọ̀ wọ́n á máa rẹ́rìn lójú ẹ̀ torí pé àwọn gan ò fẹ́ dùnnú fún ayé ẹ̀ torí tó bá rojú ẹnì kíní láìda tó rojú ẹnì kejì léèyàn burúkú tó lẹ́nì kejì náà sí hàn tó lẹ́nì kẹta náà bákan náà tó destroy rẹ̀ tó bá wá dórí ẹlẹ́kẹrin tó tún ti sáré ń gbégbé ẹjọ́ má jẹ́ ǹtọ́ ẹ̀ wọ́n ń sọ lójú ẹni tó bá dé èyàn tó wá ní wọ̀gùn òsì hàn bó tún ti bẹ̀rẹ̀ ẹjọ́ lórí èyàn náà ṣùgbọ́n wọ́n máa play victim wọ́n máa rẹ́ni torí pé àwọn kò fẹ́ kúrú ẹ̀ wọ́n ò fẹ́ kó onídùnnú ọjọ́ kan ṣùgbọ́n láàkáyé torí pé òun wẹ́ni tó máa defend in time yẹn òun wẹ́ni tó máa jà fún in time yẹn so anybody tó bá bá ọ sọ̀rọ̀ ọ̀tá ló máa ń jẹ́ ẹni tó bá sòótọ́ ọ̀rọ̀ fún ẹ inú ẹ máa ń korò wàá máa sọ pé irú kankan náà ni wọ́n wàá máa blame anybody ló máa ń fún ní judgement pé gbogbo èèyàn ni ò dáa but tó máa ń gbà pé àwọn tó ń rí àwọn tó ń pay owó fún ẹ wọ́n ní igi tó bá ń so èso rere fún yàn no matter tí ẹni yìí ò bá ṣe èyàn kì í destroy rẹ̀ ó lè fẹ́ nìkan sínú depression kó ní kẹ́niyẹn sì máa make owó fún ẹ kò work ìwọ ò lè ju èèyàn kan sínú depression kó máa frustrate ayé èèyàn kan kó dẹ̀ máa fẹ́ kí owó máa wọlé látara ẹnìyẹn kò lè work wàá dirẹ̀ mú wọ́n wá dira wọn mú lẹ́ni ọwọ́ wá gbogbo ọ̀nà ó wá rí ibi tó ti fẹ́ gbowó mọ́ àwọn tó ti sọ̀rọ̀ sí àwọn tó ti sọ wípé wọ́n ń ṣèyàn gidi àwọn tó ní wọ́n fi ẹ́ make owó àwọn tó ní wọ́n fi ẹ́ proud tó jẹ́ wípé o tún sọ ní gbangba wípé gbà tí wọ́n dọ́dọ̀ wọn ni ayé mọ̀ wọ́n láwọn tí ayé ti mọ̀ tẹ́lẹ̀ àwọn tán ti lórúkọ tán ti lógo tiwọn onípasẹ̀ ti tiẹ̀ láyé fi mọ̀ wọ́n pé wọn ò mọ ìwọ wípé orúkọ tiẹ̀ náà fi ń jáwó ṣé kò mọ iye fíù tó ní nígbà tó ń dárúkọ ẹ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam hallelujah ọmọ ọjọ́ mi mo sọ lẹ́ẹ̀kan pé èmi àti ẹ ò ní jẹ̀bi sẹ́mi sọ mo èmi pẹ̀lú rẹ a ò ní jẹ̀bi
èmi àti yín ò ní jẹ̀bi a ò ní jẹ̀bi kíkorò gbogbo ìrìn àjò tẹ́mi àti yín máa gbé nínú ayé kò ní yọrí sí ẹ̀bi oore lẹ́ṣẹ̀ àánú lẹ́ṣẹ̀ ṣe rí ẹ̀dá tó bá ní àánú lójúnú ayé àwọn máa ń tètè lẹ́mí ìdáríjì wọ́n máa ń tètè forgive ṣe lẹ́yìn tẹ́ máa ń tètè forgive yẹn tó jẹ́ pé kò sí nǹkan tán lè ṣe fún yẹn tó máa dáríjì wọn láti ṣe wọn láàánú ṣùgbọ́n tán wá use yín tí wọ́n take yín for granted ìgbà tí ẹ̀san wọn bá máa dé tí jìyà bá máa dé gbogbo àgbáyé ló máa rí ẹ̀sìn wọn ẹni tó ti yẹ̀yẹ́ ẹni tó ti fi ṣẹlẹ̀ tó ti fi ṣẹ̀sín ẹni tó ti fi ṣẹlẹ́yà ẹni tó ti sọ wípé kí náà fẹ́ ṣe ẹni tó ti ló ń fi orúkọ ẹ̀ jáwó ṣé tójú bá ti ẹ̀ ń dùn tó bá náà ń purọ́ ṣé kò rélé tó ṣẹlẹ̀ lórí social media wọ́n rí bó ṣe ń kago tó ń wago báyìí tó ń wago kámà ló ń dún lórí ẹ̀ torí wípé ẹni tó bẹ́ẹ̀ jìyà jìṣẹ́ ó gbàgbé ẹ̀ ó wá ń sọ níbẹ̀ yẹn lánàá wọ́n ń sọ fún ẹ ìwọ náà ń sunkún àbòsí wọ́n wá ń sọ fún ẹ pé ẹni tó lè sacrifice ó mọ̀ pé wọ́n ń rí ẹni mo ń wo géèmù àná yẹn náà mo ń wo náà pé àṣẹ pẹ̀kẹ̀tẹ̀ tó ń play géèmù ní kẹ́ àṣàgbẹ́ni mọ tí ń ṣe ọkùnrin tó sacrifice tó chúsí ọmọ rẹ̀ ó fà woman mo wá béèrè lọ́wọ́ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lánàá mo ní ẹbí léèrè pé ìyàwó tẹ́ ló sacrifice for where is that woman now is in his house he has already collected house for her sorry and he's paying for her rent house rent and he gets sub for her ó gbalé fún ó furnish ẹ ó tún gba sub fún ó rajà sínú ibẹ̀ fún ó dẹ̀ ń sanwó ẹ̀ every month wọ́n dẹ̀ lára wọn lọ lẹ́ni tó jẹ́ pé torí ẹ̀ ni Mohbad sí ẹni tí ń rìn kiri wọ́n ní kò sí iṣẹ́ tí Mohbad ò kì í ṣe ọmọ yẹn máa ń ṣiṣẹ́ o tó bá tún ṣiṣẹ́ àgbàdo yóò tún kówó wálé fún wọn kan jẹun ọmọ yẹn kan kó ló kiri kan lè jẹun nínú owó iná ló tún fi ń tọ́ èyí ẹ̀gbọ́n èyí tẹ́ ń wò blessing yẹn wọ́n ló ṣe sìná ju ajá lọ sọrí wọ blessing gbogbo páńpẹ́ àṣírí ẹ gbogbo líǹkì ẹ gbogbo ìgbà tó gbálẹ̀ lọ tó sí pátí gbogbo ẹ̀ kò sí eléyìí tí ò sí lọ́wọ́ mi ìmọ̀ pé ó ní sìná níwọ̀n náà àbọ̀ lórí burúkú amábálájọ no wonder tí Wùmí ṣe lọ rèé ṣe Wùmí Mohbad pa kò fẹ́ kó yọ lórí burúkú bàǹtì tiẹ̀. Let me tell you something this life kò sí ẹni tí ó gbin àlùbọ́sà láyé tó máa ká ẹ̀fọ́ gbogbo ohun tó kálukú yín bá gbìn lẹ́ máa ká gbogbo ohun tẹ́ bá gbìn lẹ́ máa ká ẹ wá sọ public di ntẹ́ lè máa re jẹ ẹ rò pé lè máa play game pẹ̀lú ọpọlọ àwọn èèyàn kẹtùn wọn máa sọ pé àwọn tẹ́ ń play ọpọlọ wọn ò dáa ibi tí Ọlọ́run ti máa ń san ẹ̀san lẹ́rí yẹn double tap your screen àbó ò lè ṣe ètò yìí o ò lè pín o ò lè share rẹ̀ o ò lè like rẹ̀ anyways àwọn ò support violence o we are for justice èmi o mo ń retí ọjọ́ ẹ̀sìn rẹ mo ti wí fún ọ mo lọ́jọ́ náà ti dé tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá sí ẹ láàánú lókù but mi ìròbó máa lọ nínú èyí tó wà ńlẹ̀ fún ẹ bó o tiẹ̀ rí nǹkan kọ́kọ́kọ́ sẹ̀ sí yẹn náà bọ́ọ̀bà tiẹ̀ bọ́ ń bẹ̀ bọ́rọ̀ pé o lè lọ wọ́n rí ẹ nì ẹ gba dúdú owó lọ́wọ́ public sí ẹ̀rọ pé ojú Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fọ́ kò mọ iye owó tí wọ́n gangan sọ pé nínú Wema Bank ìyẹn Access Bank tó wà ní ọ̀dọ̀ rẹ lásán almost 24M ni lówó tó wọ̀bẹ̀ ní àṣà that time not later ló tún padà sọ pé àdọ́dọ́ owó mi tún wà ń bẹ́ o kò tí ì sí owó gold fraud mi rárá gold fraud mi yẹn kò tí ì sí nínú ẹ̀ owó náírà tó wọlé lásán is almost like 24+ ní owó tó kà níjọ́ náà tó ń calculate ń ta tó ń sọ pé ẹ̀sán gbá ta calculate tó dẹ̀ tún sọ pé ó kù bí 8M nínú àkáǹtì yẹn bọ̀ owó gold fraud mi ò tí ì sí rárá tí ì sí nígbà náà òun la sí 75M nígbà náà bọ̀ tó dé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lánàá ó wá ń sọ ní ojú gbogbo ayé pé gbogbo owó tí wọ́n náà nípa rẹ̀ tán fi ń bá ṣe ẹ o kò ju 20 million naira lọ Joseph Aloba you are such a wicked man sórí ìdájọ́ Ọlọ́run nígbà tí kámá bá ń dé fún yàn sọ̀rọ̀ ẹ̀yìn tí ẹ̀ kì í gbàmọ̀ràn ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ẹ̀ kì í gbà kí wọ́n bá yín wí
ẹ máa rí gbogbo èèyàn bíi pé ọ̀hánà jẹ́ tí wọ́n máa bá yín sọ̀rọ̀ tí wọ́n máa correct yín pé ẹ̀ ń ṣe àṣìṣe ojú ọ̀nà tẹ́ ẹ̀ ń gbà yìí ò tọ́ ó máa jẹ́ kẹ́ ẹ máa lulẹ̀ ṣùgbọ́n ẹ̀ kí gbà ìtalẹ̀ tí máa ń ṣẹ̀sín wálé ìta gbangba nírú yín ti máa ń ṣẹ̀sín ọkùnrin tó bá fẹ́ ṣe àgbèrè lá máa fẹ́ yàwó lé wò dáa ọkùnrin tó má gbèrè ṣe tó yẹ pé bóyá àgbèrè tó ń ṣe yẹn tó ti ń wù kó tó lọ dóbù ẹlòmíín ta ìgbà ẹni wọ́n máa rí mistake obìnrin ìgbà ẹni wọ́n lẹ́bìnrin yìí ò dáa gbogbo àwọn táwọn ti pàdé rí ìgbésí ayé àwọn wọn bẹ́tà ju ìyàwó táwọn gbé sínú ilé lọ torí wọn tún ti fẹ́ lọ dóbù ẹlòmíín ta bóyá àwọn ará àtà náà tún ti ń wọnú inbox wọn wá àwọn ikú àtijọ́ ìgbà yẹn ni wọ́n máa sọ̀rọ̀ torí pé fẹ́ ṣírìnrìn ìyà o rò pé torí pé o lè lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ abó ti gbàgbé gbogbo ọ̀rọ̀ tó sọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ o gbàgbé bẹ́ẹ̀ ṣe yẹ àti wo àti gùrẹ́sì bẹ́ẹ̀ ṣe yẹyẹ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ń ta tẹ́ ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ gan tán bá fún ní nǹkan gùrẹ́sì ló sọ ó ní yóò gbowó oníṣẹ́ mọ̀ pé ìjọba ló ń ṣiṣẹ́ pé láńsẹ̀sì ìjọba lè gba láńsẹ̀sì ẹ̀ gan tó bá continue láti máa ṣe kéèsì Mohbad ń lẹ wá kóra yín lọ. I was shocked nígbà tí mo gbọ́rọ̀ tí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ sọ lẹ́ni wọ́n ní kẹ́ ẹ gbé àká nọ́mbà wá tẹ́ ẹ gbé àká nọ́mbà lọ ẹ ti gbàgbé pé níjọ́ tí public náà béèrè fún àká nọ́mbà lọ́wọ́ yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún public náà ní tí àwọn kálákolo yín tí wọn ò fẹ́ kí public sọ̀rọ̀ torí pé ẹ ní àwọn tó ń gbèjà yín kò sí bẹ́ẹ̀ ṣe lè drag bẹ̀rẹ̀kẹ̀ tó sọ̀rọ̀ àwọn tó ń drag ẹ̀ wọn tó one bàtẹ́sì wọn lè nú bàtẹ́sì ẹ̀ ní tó ti jẹ́ nínú ayé wọn jẹ́ nǹkan kan ìgbà míì dé wà tó jẹ́ pé àwọn tó rò pọ́n ń gbèjẹ wọ́n rẹ́dì láti bì ẹ́ wó torí ẹni tó wájú rẹ̀ ó rẹ́dì láti parí iṣẹ́ ẹ̀ níwájú ẹ̀ ṣùgbọ́n ìwọ máa ń rò ẹ̀yin máa ń fọkàn sí pé ẹ dáa ẹ̀yin lẹ saint you are innocent public gbogbo orí tó dáwó fún ẹ gbogbo àwọn tó gba owó fún ẹ gbogbo àwọn tó bẹ́ẹ̀ ṣe gbogbo wọn náà ni ò dáa ìwọ nìkan lèèyàn gidi gbogbo àwọn bó ṣe lọ sí Ghana rè so rò pé bẹ̀rẹ̀ kí orí bó ṣe lọ bẹ̀ o rò pé wọn rí nígbà kan padà yí ẹ̀yẹ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ o rò pé gbogbo wọn ò rí nígbà kan fún lépè gbogbo àwọn ìyá tán ṣe ọ́ lóore wọ́n rí wọ́n sì tún rí wọn náà lórí pláfọ́ọ̀mù wọn tó tún máa sọ pé wọ́n ń ṣe dáadáa àwọn làwọn èèyàn tiẹ̀ sọ̀rọ̀ pé bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ò rí gbogbo géèmù tó ń gbá ìwọ wá rò pé o lè play smart o wá dé bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ family o dé studio o wá mú handkerchief òfin nuwú o wá sojú bí ojú olórí burúkú o wá ń pretend fún gbogbo àgbáyé pé you are innocent kò sí bó ṣe lè sokoto tó lè jẹ́ kí àwọn èèyàn máa ríra wọn bíi páwọn làwọn jẹ̀bi kò sí bó ṣe lè tan gbogbo orí tó kó tan gbogbo àgbáyé kó jẹ́ kí àwọn tó ṣe ẹ́ lóore tán dá irun ẹ̀ tán bọ́sọ sí ọlọ́run tán gbalé fún ẹ kó jẹ́ kán máa ríra wọn bí olórí burúkú ká máa lórùn nínú ayé ẹ̀ ìyàwó tó gbélé báwo ló ṣe ń treat ẹ̀ wọ́n ti jẹ́ kó o fi lélẹ̀ ìta gbangba bí la ti ń gbọ́ tán sọ pé kó o sá fún ìyàwó tó wà nínú ilé ẹ̀ ìta gbangba náà ti ń sọ lórí péjì wọn ní kó o sá fún ìyàwó tó ń bẹ nínú ẹ ṣùgbọ́n pònú orí ẹ làákàyè ẹ tó sọnù o ti gbàgbé wípé nígbà tí ò sí gá tí ò sí go àwọn olórí burúkú yóò sí bí obìnrin tó wà pẹ̀lú ẹ̀ngbà náà ni nígbà tí ojú ń pọ́n igún rẹ obìnrin tó bẹ rà nínú ẹ̀ ní nígbà tí stepmother ló kí ẹ lọ tí ìyá Mohbad lọ o ti gbàgbé pé obìnrin tó dúró tì ẹ́ nìyẹn tó bẹ tọ́jú ọmọ 6 kó tó bí ẹyọ kan fún ẹ báwo ló ṣe treat obìnrin yẹn gbogbo ọ̀rọ̀ ẹ̀ ni mo máa ń gbọ́ ládùúgbò wọ́n máa ń gbé information woman yẹn wá wọ́n ní kí n bá rí ọwọ́ woman yẹn wọ́n ní woman yẹn máa lọ sálágbàfọ̀ jòsí you have money ìyàwó ẹ̀ wọ́n lálágbàfọ̀ ló ń ṣe gbogbo ẹ̀ ni mo gbọ́ o and you have the money owó tí wọ́n ní o lọ fi gbalé fún stepmother tó gbá màmá Mohbad lórí tó sọ Mohbad di èrò tó ń rìn ìgboro kiri o lè fún lọ́dínárì 500 naira kó tiẹ̀ fún ní 500,000 naira kó ní kó fi kún bísínẹ́sì ẹ̀ ṣùgbọ́n o lè gba ilé fún stepmother lókè ẹ̀ o lè fún stepmother lókè ẹ̀ ní 500,000 naira ẹ̀dẹ̀ tó pọ́ǹpù owó sí ẹ̀ ń gbé ẹ lọ fún ṣùgbọ́n obìnrin tó jìyà fún ẹ o mà tọ́jú ẹ torí wípé o ti bímọ síta rí sí ẹ̀ṣẹ̀ ní pé kí obìnrin ti bímọ sí ìta ṣẹ̀ṣẹ̀ wà nù pé kí obìnrin ti bímọ sí ìta kó tó fẹ́ ṣe bẹ́yìn náà ti bímọ síta ìyàwó méjì ló ti fẹ́ kò sí kankan nínú ilé ẹ láwọ àwọn méjèèjì yẹn ó ń lẹ́ni kẹta tó fẹ́ bó tún sọ wípé ẹnì kẹta yẹn náà tún dá ìwọ ni kò yẹrẹ ẹ wò ìyàwó kìíní complain nípa rẹ ìyàwó kejì complain nípa rẹ ó lọ ìkẹta náà tún ti bẹ̀rẹ̀ òṣùgbọ́n yẹn dúró torí pé ìfẹ́ òtítọ́ ló ní sí ẹ kò ti torí pé ò lówó lọ́wọ́ torí pé ó rí ẹ láláì lówó lọ́wọ́ ó rí ẹ poor person tó ń ṣàgbàrò ó mú ẹ ó tọ́jú ẹ ẹjọ́ tọ́jú lé mo gbọ́ pọ́n ní woman yẹn ló tún ilé tó wà lẹ́yìn ilé ẹ̀ ṣe
ilẹ̀ ló wà bẹ́ẹ̀ gbà náà woman yẹn gbìyànjú nínú ilé yẹn but tó ń gbìyànjú àti lé woman yẹn dànù láti gbé àwọn olórí burúkú wọlé gbogbo information ni mò ń gbọ́ lẹ́ẹ̀dì náà fún mi ní information woman yẹn torí pé mo ní mo máa wá woman yẹn kan mo dẹ̀ ti rán àwọn ọmọ mi lọ kán bá wá mo fẹ́ ṣe interview fún woman yẹn fún rẹ̀ máa ṣe interview fún ṣùgbọ́n information tí wọ́n ń kàn mí ní àwọn rí níbi tó ti ń ṣe alágbàfọ̀ tí jòsí dẹ̀ ní owó lọ́wọ́ ẹlẹ́dàá woman yẹn máa fi ẹsẹ̀ lẹ́yà àdàbí tó bá treat woman yẹn right ìṣẹ̀dẹ̀ ń fìyà jẹ ẹ́ lọ́wọ́ owó tó rò pé o ní tó rò pé o fi ń ṣe yànga èèyàn ó kì í fi ìṣẹ̀dá obìnrin ṣe yẹ̀yẹ́ ẹni tó rí ẹ nígbà tí òṣìṣì ń gbá lọ́wọ́ ẹ tó gbìyànjú láti dúró tì ẹ́ àwọn olórí burúkú tó wọ̀n dé ní wọ́n wá ní kó o sá fún tàjẹ́ nípa kó bá ní pé kò ṣe obìnrin tó dáa wọ́n lóbìnrin yìí ò dáa kó o sá kúrò nílé fún o fi lélẹ̀ fún woman yẹn ń gbé bòmí àwọn wèrè ni wọ́n wà pẹ̀lú ẹ̀ wọ́n ní fámílì ẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀dìjọ́ ń ṣe tẹ́ẹ̀jọ́ ń kóra yín kiri tẹ́lẹ̀ ó wá ń fi àwọn ọmọ wọn ṣiṣẹ́ ọmọ tó bí mo gbọ́ yẹn náà wọ́n lọ́mọ rẹ̀ ń tẹ̀lé pọ̀npọ̀n rẹ̀ kiri Josie gbogbo information ẹ̀ they download it for me Josie búra pé ní àná tó lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ búra fi gbogbo ayé ẹ̀ búra pé kò sóbìnrin lọ́dún ẹ̀ lánàá fi gbogbo tó máa jẹ́ nínú ayé rẹ̀ búra pé ò gbóbìnrin sùn lánàá pẹ̀lú ẹkún àbòsí tó lọ sùn Josie tẹ́yìn rò pé ń pìtì níta tó ń pretend tó lóun wá ìdájọ́ tó pa ọmọ ń lọ èmi sọ fún yín èmi tẹ́ni ọmọ ológo sọ fún yín tí n bá fẹ́nu mi gé òbí fún yín ẹ mọ́ gbà n tí ojú ẹnìkan rí tó ìjìn tí n bá ń post gbà pé ìrírí ayé tí ẹ̀wọ̀n ènìyàn kan ń ṣe fún mi ni mo fẹ́ máa fi ṣètò lọ́wọ́ yìí kẹ́ ẹ mọ̀ gbà wọ́n nímọ̀ràn sí ẹ̀ṣẹ̀ ni pé kí èèyàn mọ̀ pọ́kùnrin ti fẹ́ yàwó méjì mẹ́ta rí kó o dẹ̀ tún accept láti fẹ́ wọn bẹ́ẹ̀ pẹ̀lú condition wọn kẹjọ máa kó ọmọ lùbọ́ ṣùgbọ́n kí ìṣù kékeré ṣẹlẹ̀ kó máa ti ta sí obìnrin kó máa ràn padà síbi tó ti ń bọ̀ wá kó máa lóbìnrin yẹn ni ò dá whereas sí àwọn kìíní tó wà nù ilé ẹ̀ náà dá ló lọ ìkejì tó wà nù ilé ẹ̀ dá ń ló lọ ìkẹta lọ sẹ́lẹ̀ kẹrin ló wá dá ayé òwò àwọn tó mọ̀ wọ́n mọ̀ fi rẹ́rìn nígbà táwọn méjì tàkọ́kọ́ ti lọ ìgbà tó wó dé ni wọ́n padà dé tí Mohbad ò bá sóríire ya Mohbad ò lè dé padà tí Mohbad ò bá kú tí owó ò bá wà lọ́wọ́ ẹ ṣé ìyá Máyọ̀wá fẹ́ padà sínú ayé ẹ o mú wúmà yẹn òun treat ẹ bí ẹrú wà tún wá máa sọ kàn lójú pé wù ìṣì àní o fi ayé rẹ búra pé ní àná tó lọ sunkún àbòsí pé kò sí obìnrin ní ọ̀dọ̀ ẹ Josie mo ń lérè fi gbogbo tó máa jẹ́sẹ̀ lẹ́rìí kò dẹ̀ ní yẹ pẹ̀lú àbòsí tó lọ sun ní ìta bẹ̀yẹ lánàá o rò pé o lè play game fún public o mad o rò pé o lè play game fún public I don't want people to like me even if my marriage want to spoil today I'm ready to sign it if they bring letter to me I will sign it I cannot quit my job because of anybody I would rather lose everyone before I can lose my trust and my faith my truth pẹ̀lú mi ilé ti torí pé kéèyàn lè sọ kékeré kan kí n máa parọ́ I will never lie whether you like it or not I don't care I lose many people after marriage I don't even care that I lose people ẹni bá nífẹ̀ẹ́ mi á dúró tì mí ẹni bá lọ́nú ayé mi ò nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ ni they are looking for something not because of money kì í ṣe torí owó nìkan làwọn èèyàn fi ń dúró tìyàn because I don't have money they are looking for many things I lose a lot of things you don't even know maybe I'm depressed or for many things that I've been went through because I'm fighting for people káwọn èèyàn máa judge mi kẹ́ máa judge mi kẹ́ máa fi èébú ara bú mi torí pé mò ń jà fún yín torí pé mò ń suffer fún yín kẹ́ dẹ̀ máa fi èébú ara yẹn bú mi torí pé mò ń confront yín pé kẹ́ yé ṣèkà mọ́ kẹ́ yé ṣebi mọ́ ẹ mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ ni ẹ má fẹ́ ṣẹ́ni tẹ́ fẹ́ fẹ́ nù ṣé ẹ mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ ni ṣé ẹ mọ̀ bó ṣe máa ń hùwà ni eléyìí ló máa pa yín sẹ́ni tó yẹ pé bó ṣe máa ń sọ̀rọ̀ online ni. I sacrifice a lot and I face many things I'm coming like pé wà ń bí charger yẹn ò wọ okay ibi báyìí ni bí àbí ló ti ní o ti connect charger laptop yẹn ni and you think you will go scot-free you make the woman suffer ó mà suffer ọmọbìnrin yìí o wàá máa yẹ̀yẹ́ torí pọ́ mẹ́yọ̀ kan péré ló bí
ó ti ẹ̀ ń jẹ́ kẹ́rù ba èmi torí wípé ẹni tí èèyàn ò bá tí mọ̀ nígbà tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé kò sí oore tẹ́ ẹ lè ṣe fúnrú wọ́n máa ní kí ilẹ̀ ṣe náà ni ẹ gbúdọ̀ sọ̀rọ̀ jù wọ́n lẹ̀ ń sírègùn ṣerú wọn ní ò lówó lọ́wọ́ tán tí wọ́n ní jẹjú yín bí jòsí lówó lọ́wọ́ tán ọ̀mùtí rẹ̀ gbàgbé ìṣẹ́ ó ń tẹ̀lẹ̀ bí ọlọ́run ọwá dé public ó rò pé ó lè parọ́ ìṣẹ̀dá àwọn abiyamọ tán sun ẹkún kíkorò nítorí ọmọ ẹ ìṣẹ̀dá àwọn abiyamọ àgbáyé tí wọ́n dorí kodò tí wọ́n ké ní ìrora tí ẹ̀jẹ̀ gbígbóná jáde ní ara wọn abẹ́ ẹ̀jà pẹ̀lú àbòsí tó lọ sí mẹ́ẹ̀ lánàá tó ní 20 million péré náà fún ẹ tí àwọn wèrè kan wá jáde èmi sọ fún pé they are doing it because of the money they want to collect from Naira Marley torí owó tán fẹ́ gbà ni ṣé jòsí ò ti lọ bá náírà jòsí ìyá Mohbad grandma àwọn lẹ́kìtì àti kí lorúkọ rẹ̀ àti blessing wọ́n ti lọ rí náírà fa they got a lawyer for them. I told you every damn thing. I don't need to bring any evidence before you trust me, before you believe me. At the end of the day, ṣé jòsí ò sọ fún ìlànà pé òun ti ní new lawyer, family lawyer. Ṣebí people think I'm lying. Let me tell you something. Kama, ẹ̀yin máa rò pé lè play smart. Tẹ́ máa jẹ́ kí gbogbo ayé rí obìnrin bí pé wọ́n dá. Tẹ́ máa jẹ́ kí wọ́n rí ara wọn bí pé èèyàn burúkú ni wọ́n. Ẹ ń jẹ́ kí àwọn tó ṣe yín lóore ẹ gbé àwọn ọmọ wọn ẹ máa rọ èpè lé wọn lórí. Àwọn ìyá yẹn má gbé pé o. Lọ́wọ́ comfort àtàwọn olórí burúkú tán kó jọ. Àwọn obìnrin má gba èpè o. Ya bàbá Mohbad. Ẹ ò mọ̀ fi ìṣẹ̀dá àwọn ọmọbìnrin yìí rè o ṣẹ̀ṣẹ̀ ni pé wọ́n ṣe ọ́ lóore ṣẹ̀ṣẹ̀ ni pé wọ́n rómi jẹ́ lójú ẹ̀ wọ́n dẹ̀ nùnù ṣẹ̀ṣẹ̀ ni wípé wọ́n rí pé yà ń jẹ́ kán dẹ̀ ju ẹ́ kó ònú ṣe kán gbọ̀n yànù lára ẹ̀ kán sọ ẹ́ dèèyàn àwọn tó méèkì owó látara wọn àwọn tó ń jẹ látara wọn ó jẹ́ kí wọ́n rí wọn bí èèyàn burúkú lójú gbogbo àgbáyé èpè ńláńlá lẹ̀ fún wọn ẹ máa rojọ́ wọn káàkiri ọ̀dọ̀ èèyàn iṣu tí ò ní tó nǹkan ẹ ti fẹ́ ẹ tún jẹ́ ẹ̀yin lẹ fẹ́jú ẹ tún máa sọ pé àwọn ni wọ́n dá ẹ̀yin lẹ ń du òkò ọ̀rọ̀ sí àwọn ènìyàn ẹ wá máa play victim bí pé ẹ̀yin lẹ dá Kama ìṣeré ó máa gba ìdájọ́ ẹ bí Wùmí ṣe máa gbà tí èmi ti rí ti Wùmí pé ó máa gbà ṣùgbọ́n tí ìwọ ó máa gbà Ọlọ́run gbangba ni wàá ti ṣe ẹlẹ́yà yẹn kì í ṣe ní ìkọ̀kọ̀ ṣó gbàgbé nǹkan sọ fún ẹ lánàá wọ́n ní kó mú evidence wá pé kó gbé account number jáde ẹ jẹ́ ká play ká máa sọ̀rọ̀ lọ lórí account nine they contribute money put inside for you. Yeah, it's two. One is GoFundMe. That one is with my brother, and I will present his phone number now, so that you can call in. You can give the update on that. No, we don't want something where they go tell us with mouth again. We want something where we go see with our eye, make we, and we go give access. We go verify from. I don't ever do this GoFundMe before. Somebody been done suggest ordinary do GoFundMe. I say for waiting now. For where all the things where they do, I never reach where level where I go begin they talk say make them contribute money for me to do anything like that. Apart from when person need financial assistance, we do one or two things, money complete, we move on. So they say money, then they contribute plenty money. I say I know, so I know sabi the procedure of this GoFundMe. But for the fact say people mention GoFundMe and you too you confirm them this morning, we go need the total amount we enter the GoFundMe. If you're still typing your coding prompts, you're leaving performance on. Now, ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ ń sọ lọ, mo fẹ́ kó bẹ̀rẹ̀ lérí ọ̀rọ̀ ẹ̀mí. Ó yá, let's go. They talk the. Tẹ́ ẹ bá wojú jo frame, ẹ máa rí pé ojú ẹ̀ look change. His face look change. Nígbà tí bàbá yìí ń sọ pé àwọn ò fẹ́ ni tí yóò fẹnu sọ mọ́.
àwọn ò fẹ́ àfẹnusọ àwọn ò fẹ́ story àfẹnusọ nǹkan ẹ̀rí làwọn fẹ́ seeing is believing làwọn need àwọn ò nídìí àfẹnukọ pé kí brother kankan pè wọlé ẹ fún wa ní statement of the accounts àwọn fẹ́ mọ iye owó tó dénú ẹ̀ àwọn tó ń béèrè lọ́wọ́ ẹ̀ Joseph Aloba you don't know what they know you don't know what they hear you don't know what they are where they are going tó bá tó mú mi wá wọn tó gbé ẹ lọ bòmí you don't even know o mọ bí tán gbé ẹ lọ it's better for you to tell the truth to say the truth o fẹ́ máa play victim ìgbà tó rí pé má nìyẹn ò gbà ẹ wo face ẹ bó ṣe rí Josi lọ lòun wá òkú ọmọ lọ ẹ wo bó ṣe wọ suit àní kí Josi fi gbogbo tó máa jẹ́ láyé ẹ̀ búra ilé méjì tó kọ́ sí ilé kan tó rà sékìtì tó kọ́ka àti ilẹ̀ mẹ́rin tó ní síbẹ̀ àti gbogbo tó ti invest iléeṣẹ́ block tó ti ṣe ẹni kó fi gbogbo ayé ẹ̀ búra pé kó parẹ́ lójú ayé àti gbogbo owó tó ní nínú àkáǹtì pé tí ò bá wá pẹ̀lú obìnrin lánàá lé àná ẹ̀ tí ó sùn tí obìnrin mọ́jú ṣùgbọ́n ó sunkún àbòsí torí ẹ̀kún àbòsí tó ń sun ni ó sùn tóbìnrin is not the bone of contention but to pretend níta bíi pé wọ́n fìyà jẹ ó ní wọ́n ń báṣun níta nítorí 20 million ó ní 20 million làwọn èèyàn rán fún òun wọ́n wá ń báṣun níta ó ti gbàgbé wípé 20 million yẹn ó ju ẹgbẹgbẹ̀rún lọ fún owó tó wà ní àkáǹtì ẹ tó pa tí àwọn èèyàn pump fún ẹ kì í ṣe small thing àkáǹtì tó open àkáǹtì tó open kì í ṣe àkáǹtì méjì mẹ́rin àkáǹtì ẹ̀ pọ̀ gbẹnu sókè. The amount and the amount being change less than. ẹ wojú ẹ bó ṣe change ẹ rí pé face ẹ ti look change. Keep tapping your screen. Ẹ bá mi engage live for you. Ẹ bá mi máa tap like àti love. The amount where they the account, then go see. The ones where gazump, where talk the amount where pass the amount where they enter the account, they go see them by themselves. Because we need to clear the air, particularly you, because many allegations they your head. And now they on top of you now, even though by law, now the people where they allege, now them the responsibility of proving the matter, the point lie for their shoulder. But here, as it be say, you there for our studio, and we now the truth we won't make it commode. You go make available clear account details of this local account. This one now which bank? Now Access Bank, I been now which bank? This is Access Bank. Access Bank. Okay, apart from Access Bank, you get any other account before the GoFundMe? No, any other one. That's my own personal account. Okay, so no, your personal account, the one no be the one where they talk, the one where you set up in the name of made them contribute money, made them support this Mōख़b movement. Now it be our own concern. No. They started to pay money into the Wema Bank. Baba Mohbad, have you forgotten? Gbogbo àwọn yín ká TNT. Gbogbo àwọn Yalaje. Even Buki. We all of us on social media before. Kó tó di wípé wọ́n gbé ọ̀rọ̀ Wema Bank jáde. Mo mọ̀ gbà tí ọ̀rọ̀ Wema Bank jáde last year ló ṣẹ̀ṣẹ̀ jáde o ti fi Access Bank Wema Bank yẹn o ti fi gba owó Access Bank tó jáde ní last year. Baba Mohbad. So mo yo owó tán pump sínú Wema Bank yẹn. That Wema Bank no fi support yẹn owó tó wọ bí o kì í ṣe kékeré gbé statement of account yẹn jáde. Àti Wema Bank ni o. Àti Access Bank ni o. Everything. Torí Wema Bank yẹn ó fi ń gba a lot of owó. Wàá máa sọ fún wọn pé kán má fi owó sínú Access yẹn toró kì í gbowó gbà ńbẹ̀. Inú Wema náà máa ń fowó sí. Bàbá mi o, my uncle o, Ibrahim o, Berekete o. This man is a liar. Don't let him stay you. We want to know the statement of the accounts, of his accounts. All his accounts, we want to know.
gbogbo àkáǹtì tó fi ń gba owó lọ́wọ́ yín eléyìí tó fi gba owó lọ́dọ̀ Quadri Hamzat is Wema Bank not Access Bank eléyìí tí gbogbo àwọn èèyàn máa ń donate owó sí fún is Access Bank yo not Wema Bank yo Wema Bank yo not Access Bank yo Access yẹn ń lo ó tún máa ń sọ fáwọn èèyàn pé kán má bá ń fowó sínú Access yẹn a ní kán fi sínú Wema Bank torí pé inú Wema Bank yẹn ló ti lè rówó gbà jáde gbogbo àkáǹtì ẹ̀ pọ̀ gan. The access and the go. Unless if you don't ever Nírọ́. unless if you don't ever use your personal account to raise money again, now him be the one where your personal account. Ṣé ẹ̀gbọ́n tó sọ àbí tí ò bá fi so ọdẹ ń fi ṣẹjọ sí kí ló tó ń parọ́ ó ń fi account that main account tó ń sọ nípa rẹ̀ that is Wema Bank ó fi ń gba owó ó mọ iye tó fi gbà gbogbo ẹ̀ láwọ̀ díẹ̀ jáde. Can't go concern us. But you see this Access Bank where you bring now, we know they clear so, and they go fund me. We go need proper accounting so that even the people where you block their names, when they see, they no say their name no show, but person go to say, hey, now me contribute that money, yes, and then this person, then confirmation go there. I don't know whether you understand with you with the talk. I understand you. Ṣé ẹ mọ̀ pé that main account okay. Baba Mohbad sọ pé wọ́n ní lánàá ni wọ́n sọ fún pé kó lọ gba statement of account ẹ wá. Baba Mohbad open account ní Abuja. Kò lọ sí bank kó tó kúrò ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ lánàá time ti lọ. Ìgbà wo ló ẹsẹ̀ lọ sí ìgbà wo ni Baba Mohbad ṣẹ̀ṣẹ̀ lọ sí bank tó fi lọ gba statement jáde. Tó fi ṣe account tí mi wá print jáde níjọ́ kìíní àná. Òun náà ni wọ́n send sí. Ó wá rò pé bóyá mi wá pè sórí live a máa fẹnu ṣàlàyé. They play. We go suspend this matter now to enable you go out, begin to look for how you go get us the details on. إنها أكبر تخفيضات الجمعة البيضاء منه. One way they no temper with, no unedited. The one way they no temper with, where they go fund. Go and do your investigation. Èkìtì ló ní ilẹ̀ mẹ́rin sí. Ó kọ́ ilé kan, ó ra ìkan tí grandma tó ń gba owó bẹ̀. Grandma rẹ̀ l'Èkìtì ló ń gba owó kan. Ó dẹ̀ ra ìkan, ó dẹ̀ kọ́ ìkan, ó ra ìkan, ó dẹ̀ ní ilẹ̀ mẹ́rin. Lára wọn lólò tí máa lọ sin Mohbad sí. I know what I'm saying. Tó bá dìde, tó bá ní mi la máa gbé yẹ ṣépè. Nobody should stress me o. Torí inú ń kan mí. Account, a bit breakdown of account, a bit anything we go prove to us, say, see the amount, how it take come in, see the total amount from so date, now they start contribution, reach so date, I see how much done they inside, then the this Access Bank own, we know they clear, we make them clear to people. So in order to make them easy for you, we no go allow, we no go talk, say make you stay for studio till the end of the program. Now, for you to go out now, begin the process, our own be say you go come back tomorrow, make you come give final. Ẹ̀rí pé inú ẹ̀ ò dùn mọ́, ẹ wo fèsì ẹ̀ bó ṣe rí. Torí pé wọ́n jẹ́ kó yé pé àníṣe àkáǹtì yẹn máa gbà, ó mọ̀ pọ́n ti fẹ́ ju ẹ̀sùn EFCC. Dìmọ̀ tó ṣe ń pín ní Wumi, tí wọ́n rò pé ó fẹ́. So mọ game tó play pẹ̀lú Wumi ni. Ìwọ sọ fún Wumi pé ẹ ti gbọ́ ẹ ṣe meeting. Wọ́n ní tán bá ṣe DNA test ẹ mọ́ gbé jáde o. Tán bá ṣe DNA test kíní kan o. Ṣùgbọ́n Wumi náà fẹ́ jẹjú ẹ. Ó wá rò pé ó lè play smart. Ó wá ń tẹnumọ́rọ̀ DNA test. Ọmọ yẹn wá ló fẹ́ fi ń ṣe lẹ́yà. Òun náà wá play smart more than you. Before you, ó play smarter. Àwọn náà wà lára àwọn tó ń report ẹ o. Nítorí pé n tó ṣẹlẹ̀ yẹn Wumi máa gba kámà ẹ̀. For sure ni ọ̀run ti fi hàn mí. Ó máa gba kámà rẹ̀. Ó máa gba ìdájọ́ tí ó dẹ̀ sẹ́ni tó máa yọ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ wò. Ẹ sọ fún àní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ daddy sir. Please ask Joseph Aloba what pine Mohbad. What did he know about Mohbad's death?
I didn't say he's the one do it or is aware of it, but after that ẹjọ́ ẹbí léèrè nígbà tó close mọ́ ìyá Mohbad kí ni ẹkún tẹ́ ń sun ká, kí ni ariwo tẹ́ ń sọ, kí ni ìjà tí public ń wá, gbogbo ohun tí Josi ń wá ó ti wà lọ́wọ́ Josi, tí Josi ń wá lọ Sókótó ti wà lọ́wọ́ Josi. Josi ló ń wá ikú tó pa Mohbad, Josi ti mọ ikú tó pa. Joseph Aloba tó o bá jẹ́wọ́ ikú tó pa Mohbad ó máa ṣẹ̀sín, mo máa sí ẹ̀sín, ara tó ń kan mí ni mo máa fi ṣépè fún ẹ, ó máa ṣẹ̀sín bó fẹ́ play ṣe lẹ́yìn ọkùnrin tẹ́ máa ń play victim yẹn, tẹ́ máa ń fìyà jẹ obìnrin anyhow, tẹ́ máa ń jẹ́ kí gbogbo ayé rí pé obìnrin ò dá, tẹ́ máa rojọ́ tó pé ilẹ̀ ṣe ẹ sì tún máa rojọ́ obìnrin yẹn kiri àdúgbò. Wo máa díù pẹ̀lú ẹ, máa fi ẹ jìyà bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Josi sọ níta gbangba kí ló ṣẹlẹ̀ sí Mohbad, ṣé ìyá Mohbad sọ tó ṣe Mohbad àbí ò sọ fún, torí ẹkún táwọn èèyàn ń sun nígbà tí mo ní wọ́n padà, mo ní kì í ṣe torí pé Josi ń wá ìdájọ́ ikú tó pa Mohbad, ó padà sí ayé ìyá Mohbad because of money ni tó fẹ́ gbà lọ́wọ́ Naira Marley láti lè jẹ́ kán jọ deal pẹ̀lú ọmọ tó wà lọ́wọ́ Wumi so that wọ́n lè gbowó yẹn wọ́n lọ pín. Ṣùgbọ́n ìyá Mohbad jẹ́wọ́ fún ọ Joseph Aloba, Josi jẹ́wọ́ kí ni ìyá Mohbad sọ fún ẹ, ikú tó pa Mohbad kò fara pamọ́, ó máa ń dùn mí nígbà tí mo rí ẹ̀yin tẹ́ jẹ́ òbí ọmọ tẹ́ ti torí owó tẹ́ ta ọmọ yín, instead tó yẹ kí Wumi gba kámú kó tiẹ̀ purọ́ pé self defense ló ń ṣe. Ẹ jẹ́ kí ayé rí gbogbo àwọn tó ń jà, ẹ wo dúdú owó tí àwọn ènìyàn ná nítorí pé kíyà má bàa jẹ́ gbé. Ó dẹ̀ ti mọ ikú tó pa ọmọ ẹ̀, àṣírí ikú tó pa Mohbad là ń sọ, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ọmọ. Ṣebí torí wípé àwọn èèyàn sọ pé okay bóyá tí wọn bá ráṣírí ikú tó pa ọmọ, tí wọn bá ráṣírí ikú tó pa Mohbad bóyá kan gba bí DNA test wọlé. Ṣùgbọ́n géèmù tẹ́ gbé wá sí public fún wa ni tẹ́ sáré na tọmọ sí, ẹ mọ̀ pé Mohbad kọ́ ló lọ́mọ tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ fẹ́ kí àṣírí ikú tó pa Mohbad. Ìwọ Joseph Aloba mọ̀ pé Wumi gbé gbá ńlá, ó mọ̀ pé Wumi ń gbé ọjà, ó dẹ̀ mọ̀ pé Wumi ń tojú bọlé. Joseph Aloba, I'm asking you, ní ọjọ́ tí Mohbad kú, ìyá Mohbad, ní àárọ̀ ọjọ́ tí Mohbad kú, ní ọjọ́ tẹ́ wá sí Mohbad ní ọjọ́ Wednesday, tó rọ́jọ́ Tuesday lẹ announce Monday ló kú. Ṣùgbọ́n ní ọjọ́ Wednesday, Joseph Aloba, ìyá Mohbad, I'm still asking you too, ìyá Mohbad àti wọ́n náà, kí ni Wumi wá ṣe nínú ilé ẹ̀ ní àárọ̀ ọjọ́ náà? Ṣé Wumi àti ìyá rẹ̀ wá sínú ilé àbí ó wá? Ìyá Mohbad, ó sọ pé ó sì ní Nàìjíríà. Ìyá Wumi, ìwọ ló sì ní Nàìjíríà ọjọ́ tí Mohbad, ìjọ́ tí wọ́n fẹ́ sin Mohbad. Ìyá Wumi bó ló wà? Ó wà ní Nàìjíríà níjọ́ tí Wumi, níjọ́ tí Mohbad kú tán fẹ́ sin Mohbad. Torí pé owó yẹn wà nílẹ̀, ibo ló lọ dúró sí. Ìyá Mohbad, yá ẹ̀yin méjèèjì. Ìyá Mohbad, kí ni Wumi wá ṣe lọ́dún ẹ̀ ní àárọ̀ ọjọ́ náà ní àdúgbò tí wọ́n gbalé fún ẹ sí ní Ìkòròdú ńbẹ̀? Kí ló dé tẹ́ fi dá òkú Mohbad dúró tó fi pẹ́? Ìyá Mohbad, kí ni reason tí wọ́n fi dá òkú Mohbad dúró tó fi pẹ́? Ṣé mọ̀ pé wọ́n ti gbé Mohbad kó mọ́ṣúárì látàárọ̀. Kí ló dé tẹ́ fi dá dúró ti pẹ́ tí wọ́n tó fi ń wá Wumi pé Wumi dà, ibo ni Wumi lọ? Ìyá Mohbad, kí ni Wumi wá ṣe nínú ilé ẹ̀ pẹ̀lú àwọn tán jọ wá? Bàbá Mohbad, you know what I'm saying. A better kó sọ fún the whole wide world ń tó ẹ mọ̀ nípa kú ọmọ yín. Ìyá Mohbad òun ṣépè, mi sọ pàdúrà ló pa, kódà mi níwọ ló pa, ṣùgbọ́n ó gbàbọ̀dé fún ọmọ ẹ lóòótọ́ àti lódodo. Irọ́ náà pa fún ẹ Bọ́sẹ̀, wọ́n parọ́ fún ẹ láti ìbẹ̀rẹ̀, ó mọ̀ pé Wumi ló ṣiṣẹ́. Irọ́ náà kọ́kọ́ pa fún ẹ, ṣùgbọ́n níjọ́ tí wọ́n wá múlẹ̀ pẹ̀lú ẹ, èlò náà transfer sínú àkáǹtì ẹ 50 million. Ìyá Mohbad, ṣé Mohbad lọ́mọ ọ̀dọ̀ àbí ò lọ́mọ ọ̀dọ̀?
ọmọ ọ̀dọ̀ Mohbad ńkọ́ o mi ò tí dé bàbá Mohbad sọ ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ fún ẹ sọ sí gbogbo ayé sọ ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ n tó ṣẹlẹ̀ ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ tí ìyá Mohbad sọ fún ẹ ìmùlẹ̀ tó mú tí ò fi lè jẹ́wọ́ tó ní tó ń bá sọ ó máa kú tàdúrà bá sọ̀rọ̀ àdúrà máa kú sọ fún gbogbo ayé pé múlẹ̀ ni ó ti mọ̀ pé ìyá Mohbad múlẹ̀ pẹ̀lú Wùmí ó dẹ̀ lóhun ò ní dá pé anybody gan tó bá wá fún gan tó máa gbèjà rẹ̀ lẹ́fìrí ìyá Mohbad tó máa ń ṣépè tó yẹ pé anytime tí Wùmí bá ti sọ̀rọ̀ ìyá Mohbad ti múlẹ̀ tán wọ́n dẹ̀ fún ní 50 million naira nana kọ́kọ́ send sí allegedly wọ́n send 50 million sí allegedly sínú àkáǹtì ìyá Mohbad wọ́n dẹ̀ múlẹ̀ fún wọn lẹ́yìn ìgbà tí ìyá Mohbad múlẹ̀ pẹ̀lú Wùmí ni Wùmí ṣe wá lọ sórí orí burial ground yẹn bó ni Wùmí wà ọ̀dọ̀ ìyá Mohbad ló wà ní àárọ̀ ọ̀dọ̀ ìyá Mohbad ló kọ́kọ́ gbà lọ nígbà tí wọ́n ń wá ìyá Mohbad tí wọ́n ń wá bàbá Mohbad jẹ́wọ́ kí ni ìyá Mohbad sọ fún ẹ nípa kú Mohbad ó lóun ò kọ́kọ́ mọ̀ ṣùgbọ́n létà ló mọ̀ tó rántí múlẹ̀ fóun òun ò lè sọ̀rọ̀ tó ń bá sọ̀rọ̀ ó máa kú tàdúrà bá sọ̀rọ̀ àdúrà máa kú tó rántí múlẹ̀ fáwọn bàbá Mohbad jẹ́wọ́ fún gbogbo ayé pé ìyá Mohbad ò sọ̀rọ̀ yẹn fún ẹ that is why tó fi jẹ́ pé ọmọ ló ń pariwo ó mọ̀ wípé àdúrà ti múlẹ̀ tipẹ́ wọ́n dẹ̀ náà máa fún ní gbogbo nǹkan tó kù lọ́wọ́ Mohbad wọ́n fún lówó fóun náà lówó wọ́n fún ní nǹkan wọ́n kó gbaṣọ Mohbad gbogbo nǹkan Mohbad tún lóun ló máa pẹ̀lẹ́ òun ló máa promote immunization òun ló máa jẹ́ ló máa lead ẹ̀ lọ nǹkan tán fi promise àdúrà nìyẹn but at the end of the day baba Mohbad you know what killed Mohbad that is what we public are looking for we public are crying for every damn day we are crying people are bashing us people are attacking us pé wọ́n make owó mi mọ iye tí mo ti make you are making money èmi ni mo ń jìyà yín pawó èmi ni mo ń lànà yín pawó do you know how much have been spent for the information because I'm looking for everything kí ló pa Mohbad do you think I'm like people tọ́ka máa wá rojọ́ fún níta gbogbo information tí mo ti gbọ́ dente ṣùgbọ́n ìbínú tó jẹ́ kí n bínú léni ni pé ó parọ́ ní àtàná ó ní 20 million ni wọ́n dá fún wọn tó ń bá ṣẹlẹ̀ lórí aláìmoore ọkùnrin ni kò sí bí èèyàn ṣe lè ṣoore fúnru yín tó torí pé ẹ wà ungrateful ẹ wà greedy olórí burúkú ni yín ẹ máa jẹ́ kí àwọn èèyàn ríra wọn bí pé kí làwọn ṣe yín lóore fún ẹ máa render àwọn èèyàn useless ẹ máa take them for granted ẹ tí lówó lọ́wọ́ ìwà oníwò lẹ ń wù ẹ tún wá lówó tán gbogbo àwọn tó ṣe yín lóore ẹ fojú wọn gúngi kí ni prime boy ṣe fún yín mi sọ pé prime boy is a saint but say prime boy ló pa ọmọ yín ìyá Mohbad wà gba kámá ẹ ṣé prime boy ló pa ọ lọ́mọ ó ti padà mọ ikú tó pa ọmọ ẹ ṣùgbọ́n ó múlẹ̀ ní ò jẹ́ kó lè sọ̀rọ̀ kí ló tó sì sọ wípé jòsí ló ní pé kí prime boy lọ gún Mohbad pa láhìláhìlá wùsùbíláì mínà ṣètò ní rọjìm ṣé ó mọ ìjìyà ẹ̀ṣẹ̀ kéèyàn parọ́ mọ́ ọmọ nìkejì ó wà nínú òfin 10 ìwọ kò gbọ́dọ̀ parọ́ ó lọ́kàn lé ó ń ṣe àgbèrè bàbá Mohbad ò bá di ọkọ ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti kúrò ní abẹ́ rẹ̀ àgbèrè ló ń ṣe sìná ló ń ṣe jòsí tó pèrè ẹ̀ ní pásítọ̀ wèrè pásítọ̀ wọ́rọ̀ wòlíì bálì ó ń ṣe sìná ó sọ sìná tó ń jẹ olóbùkún akẹ́sìbérò ó gẹ pọ́ǹkì ó tún lo bluetooth sétí ó gẹ akọ ó sì pàpọ̀ pọn lá jòsí rẹ o ẹlẹ́gọ̀ ọmọdó sẹ̀kẹ̀rẹ̀ mídà kò sí bí alu agogo jòsí rẹ o ẹlẹ́gọ̀ ọmọdó yé kábẹ́tẹ́ lórí orí tẹ́rẹ̀ ẹ wò pàkọ́ rẹ̀ ìpàkọ́ ẹ̀jìn ń balẹ̀ bá ọrùn rẹ̀ mọ́ bá ń bu èbú lóòdùn ẹ mọ́ bá ń bu èbú lóòdùn ni ẹ mọ́ bá ń bu èbú lóòdùn ni yé kábẹ́tẹ́ lórí orí tẹ́rẹ̀ rẹ̀ ìpàkọ́ ẹ̀jìn ń balẹ̀ bá ọrùn rẹ̀ mọ́ bá ń bu èbú lóòdùn ni èbú lóòdùn ni ẹ wo wájú wo èyí tó lábìlú sẹ́ráfù ìlú iwájú rẹ̀ ó dúró kege ẹ wo wájú ó gẹ pọ́ǹkì ó ń já tantantan lẹ́yìn ìgbà tó lá obìnrin tán bẹ̀ lánàá ẹni ẹbí léèrè
bóbìnrin sùn tí àbí òbí bá parọ́ ọmọ ẹlẹ́dàá rẹ̀ ó sì dájọ́ tí obìnrin sùn tí ẹ lánàá àbí ó sùn tí ọjọ́ òsèfọ́ lọ́ba ṣùgbọ́n àwọn kan kóra wọn jọ pọ̀ wọ́n ní wọ́n attack you for what they are jealous of you for what jọ kí náà fẹ́ jealous nínú ayé ẹ ṣé fífẹ́ ni mo fẹ́ ni because I don't know bóyá mi ìlọ́kọ tèmi ṣé jealous ni mo fẹ́ ṣe ni because I don't know torí mi mọ bí irú èèyàn tó jẹ́ tí mo fẹ́ jealous yẹ ìwọ tó ti kó nàgò tó yẹ pé nàgò ń bẹ nínú ara tó yẹ kó lọ ṣàyẹ̀wò nàgò tó ti pẹ́nu ara ẹ tí ó padà di gonorrhea tó bá yá ayé ẹ márùn Mr. Oní infection ó sùọ fún mi pé ó ti kókò kúkò ọmọ obìnrin tó gbé ní last time tí wọ́n gbé fún ẹ ní Àbújá òun náà ló sì tó ń bá sùn lọ́wọ́ tó ló gbé kalẹ̀ síbẹ̀ the same lady òun náà ló sì wà lọ́dún ẹ lọ́wọ́ tí ó ti ọmọ yẹn ń bẹ lóòótẹ́ ó dẹ̀ tó ń promise pé ó máa ra lé fún pé ó máa ra lé kan sábùjá tí ó wà ńbẹ̀ tí ó mọ̀ gbádùn ńbẹ̀ ó náwó fàlàfòlò ó ń ṣe bí ẹlẹ́dà torówó tó ṣiṣẹ́ fún òpònú ayírádà gbogbo àgbáyé ti wà lẹ̀ superstar ni gbogbo ayé dá owó fún ẹ pé kó fi wá ìdájọ́ ọkú tó pọ̀ mẹ́ ó ti mọ kú tó pọ̀ mẹ́ èwo ni ẹjọ́ DNA test ṣé bí kú tó pọ̀ mọ́ là ń wáká since tí wúyà Mohbad dẹ̀ ti sọ bó ṣe ṣẹlẹ̀ tó lóun ò lè sọ òun ti múlẹ̀ ó tún sọ fún lóun ti múlẹ̀ òun ò lè sọ̀rọ̀ àdúrà ti múlẹ̀ ìbẹ̀rù kó má kú ni kò fi lè sọ̀rọ̀ òun ò mọ̀ tẹ́lẹ̀ kan tó wá gbégbá fóun ní àárọ̀ ọjọ́ tán fẹ́ sin Mohbad bàbá Mohbad àmàlà ẹ̀ búra sọmọ pé ó máa ń ṣe bí olórí burúkú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí wá bẹ́ẹ̀ finish ẹ lẹ́yọ ẹyọ sí gbangba èmi á finish ẹ tán báyìí má dẹ̀ tún dúró tí ẹ lọ́rùn má dẹ̀ tún máa fẹ́ tẹ́gùn sí ẹ mo ti gba àléébù pé ayé sọ pé mi ì ṣe èèyàn èmi ti gbà á kámú pé bí Ọlọ́run ṣe kọ kádàrá oníkálukú ni torí pé ẹni bá ń sòótọ́ kì í lẹ́ni kì í léèyàn àwọn láyé máa ń kórìíra jù and I don't care tó bá jẹ́ pé kí n lè sacrifice fún ẹgbẹ́ mi fún ọmọ ẹgbẹ́ mi láti dúpẹ́ lẹ́yìn olórí burúkú ọkùnrin báyìí I'm ready to deal with you olórí burúkú ẹ̀ o bọ́ta o ní public dá 20M fún ẹ after then o sunkún àbòsí ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ o wá lọ ọlànà yẹn obìnrin ló lọ sùn pẹ̀lú gbéra pọ̀ òsùn pé àárọ̀ ètò kúrò kìí sí obìnrin àbí obìnrin ṣe dìde obìnrin ò sùn pẹ̀lú ẹ̀ látàná tó ti wà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó ti wà lóòtẹ́ẹ̀lì búra pé kò sóbìnrin lọ́dún ẹ̀ àlọ́ lórí burúkú lẹ́yìn tẹ́ ń gbéjà bọ̀bọ́ yìí olórí burúkú ni yí papọ̀ gbogbo yín papọ̀ tẹ́ ń gbéjà wọ́rọ̀ ẹ̀ wòlíì bá lè pe náà lókè o gbà nínú èrò rẹ̀ kí náà lè jó ẹ̀ bọ̀. yé bali wòlíì bá lè pe náà lókè o nínú èrò rẹ̀ kí náà lè jó ẹ̀ bọ̀ ìtìjú máa wọlé ìbàlẹ̀ o pẹ̀lú èrò rẹ̀ iná kò jó ẹbọ wọlé ìbàlẹ̀ iná lọ́kẹ́ o hallelujah o nínú èrò rẹ̀ iná lè jó ẹbọ o ìtìjú máa wọlé ìbàlẹ̀ o pẹ̀lú èrò rẹ̀ iná kò jó ẹbọ. Josi ẹlẹ́sìn o. Àwọn máa ṣẹ̀sí lọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lánàá o. Wọ́n ní kó gbé àkáǹtì rẹ̀ wá. Josi ní 20 million ni wọ́n dá fóun wa. Wòlíì tó ń parọ́ ta ló fi jọ. Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ. Yébà. Wòlíì tó ń jalè. Ọmọ Ọlọ́run tó ń ṣèké o ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ. Tó ń parọ́ ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó ń ṣèké o. Ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó ń parọ́ o. Ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó ń parọ́ o. Ta ló fi jọ. Ta ló fi jọ. Ta ló fi jọ. Ta ló fi jọ. Ta ló fi jọ.
Hallelujah ọmọ ìjọ mi o. Hallelujah orí yín ò ní gbàbọ̀dé. Hallelujah. Ayé ò ní dá yín lóró. Àmín lórúkọ Jésù. Ègún ìdílé kò ní jà yín tọmọtọmọ, kò ní dá gbogbo ọmọ tó ti ara ti yín àti tèmi jáde nínú ayé. Ẹ̀ṣẹ̀ tí àwọn àti àwọn òbí yín ṣẹ̀ tí wọ́n fẹ́ máa gba ẹ̀san rẹ̀ lórí àwọn ọmọ yín. Ẹ̀ṣẹ̀ tí èmi ṣẹ̀ tí wọ́n fẹ́ máa gba ẹ̀san rẹ̀ lórí àwọn ọmọ. Ayé ò ní rí wọn mú o, kò ní ṣẹlẹ̀ wọn lórí. Gbogbo iṣẹ́ aburú tó dé èso ló dé èso àjàrà. Ìrandò sí dé èso àjàrà. Mohbad ní eyín kan. Ọmọ lẹ́yìn kan. Tẹ́ ẹ bá mọ ìyà tí wọ́n ní ọmọ ìmọ̀ jìyà. Mo máa gbọ́ sórí orí mi máa ń gbóná. Mi ìmọ̀ ibi tí mo fẹ́ ya abala orí mi sí. Kéèyàn tó lo oògùn migraine kó tó máa ṣiṣẹ́ gbogbo wájú orí ẹ̀gbẹ́ báyìí. Orí ń fọ́ mi ìgbádùn. Kò sígbà tí mo lè máa rántí tí n bá rí bàbá ẹ̀ bó ṣe ń yọra. Ara kan mi. Ara kan mi bí abiyamọ. Kí ló dé? Ìkà ni máàní tẹ́ ń wo yìí olórí burúkú mọ́ ṣàǹfààní ni. Kò láǹfààní kan. Is a greedy man. Ó lè ló bá débi tó dé. Ṣé bí kú Mohbad ló lóun wá ká ẹbí léèrè. So ti mọ kú tó pa Mohbad àbí ó ti mọ̀. Ẹbí ó ti mọ kú tó pa ọmọ. Ẹbí pé sí ìyá Mohbad ò ti sọ kú tó pa. Ṣé bọ́n sàtijọ́ ń lẹ́pọ̀ wọ́n ti jọ ń ṣe. Wọ́n wá wò pé òkè káwọn kúkú gba owó ọmọ. Owó tó wà lọ́wọ́ Mohbad kan jẹ ju Wumi. Bàbá Mohbad parọ́ fún gbogbo àgbáyé. Ọmọ Ọlọ́run tó parọ́ ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó parọ́. Ọmọ Ọlọ́run tó parọ́ ta ló fi jọ. Tó ń parọ́. Wòlíì Bàlì tó ń parọ́. Ta ló fi jọ. Meanwhile, the 500,000 naira where I dashed you yesterday, I don't know whether they never give you. They don't give you. It's due to the network of his bank. They haven't given to me. The network. Due to the network. So, ìgbà tó mọ̀ wípé o ò rí owó yẹn gbà lánàá. Sorry. Nígbà tó mọ̀ pé ò rí gbà. Jofre. Mama Teni. Mansa. Ẹ jẹ́ n sọ nǹkan. Wọn kò fẹ́ kí wọ́n trace access account yẹn. Ẹ mọ̀ pé owó ò lè lọ sórí ẹ̀ mọ́. Tó bá dẹ̀ fi other account tí wọ́n tó ń lò gangan sílẹ̀, wọ́n á tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Torí ẹ̀ ló fi ju access account yẹn sílẹ̀ because owó ò lè worí ẹ̀ mọ́. A lè plan nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ọkùnrin ìburú gan o. Ẹ dákun ṣé mọ̀ pé gbà míì wà tó jẹ́ pé èèyàn ò kí rà láti owó dẹ̀ ti máa wọnú àkáǹtì yẹn. Ṣé mọ̀ bẹ́ẹ̀ ṣá? Ọmọ ológo ṣẹlẹ̀ yá mi ní 10 seconds ṣó lè bùn mí. Ó yá mo bùn yẹn sọ̀rọ̀. Ẹgbẹ́nu sí máìkì. Wàá ṣe oríire kẹ. Àṣẹ́kẹ́. Oríire tí ń bẹ gbé kẹ. O dẹ̀ ti di oríire kẹ. 3 seconds sí lọ nínú ẹ̀. Bẹ́rẹ̀kẹ́tẹ́ ìtẹ́jẹ̀tẹ̀ OI. Even ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá mọ̀. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní first CID, IG, tó ṣẹlẹ̀ ní FCC. Gbogbo information yẹn tó ṣẹlẹ̀ ní Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mọ̀. Ẹ máa wò ẹ̀ sí ọ̀la o. Tó bá wá síbẹ̀ lọ́la. Kó wá bẹ̀bẹ̀ pé kó bá òbí ọmọ Nàìjíríà ní otherwise. Ẹ̀sìn Awórò. Awórò ẹ̀sìn ẹ̀. Tó ń ṣẹlẹ̀ already wọ́n ti mọ̀ but a kàn fi rẹ̀ ṣẹ̀ sí tó bá ń parọ́ sí ni because gbogbo ayé ti mọ̀. Ẹ ṣeun. It was bad. Ẹ wo bó ṣe ń gbọ̀n lóhùn. Alábòsí ò ní pẹ́.
Irọ́ lalábòsí ó mọ pa ẹnu wọn máa gbọ̀n, ètè wọn máa gbọ̀n, ojú wọn a máa ṣe bàìbàì. Hold on, make I ask the person where I instruct to look for the money, make he give you. They call him now. The reason behind the 500,000 naira now to enable you, move about, enter taxi. Thank you so much. God bless you, everybody, for the gifts. Hotel and the rest. Not Hey, any better money for 500. Yeah, good morning. 500,000 naira today no be big money like that, but not big money in some places. Akaramakala, I talk say make you look for 500,000 naira sent to Baba Mobad yesterday. Waiting they happen. But not the president, not the network by bank. Now in bank, the access bank when they give, I show them the way they got the network now just 30%. Even if I send, it no go. He said that he hang. We go on the drag money enter your account. Enter your account. He give me another one FCMB. That one I no feel. Ó tún ti ní FCMB. Gbogbo ẹ̀ máa kàn rọ̀. Ṣé tó yẹ pé mo ti tú àṣírí Mama bẹ́rẹ̀kẹ̀tẹ̀? ṣe ti gbọ́ nǹkan tí mo sọ yẹn. Ṣé ti gbọ́ bí ó tún ní ìgbè mi ti ẹ mọ̀ pé sẹ́rí kó tó sí FCMB ó ní Stanbic Bank. Ó ní Stanbic. Ìgbà tó lẹ́yìn access yẹn Stanbic ló lọ open. Tó ń rọ owó sínú ẹ̀. Ìgbè mi wá expose pé ó ti ní Stanbic Bank yó bóyá ló tún fi lọ open access FCMB. UBA táwọn tó ní àwọn people yìí fún ní 4 million sí jòsí ló ní olè ní Yahoo ní jòsí. Yahoo babaláwo. Yahoo ní babaláwo Ọlọ́run sí ọmọ ẹ̀ náà kúkú ló kọ́. Yahoo ní olè everybody. Tàbálì dùn. Ọ̀gá ọmọ ẹ̀ náà ló sọ. Olè everybody. Ẹni tí lẹ̀ bá mọ́ bá ní bàráwò. Bàráwò bá ń sá. Nang sáré gbóngbóngbó. Bàráwò bá ń sá. Oníjọ frame tẹ̀wé olè ọ̀fun. Bígi mú ẹsẹ̀ rí bígi mú òrukàn. Mama Tẹ́ni, ẹ jẹ́ kó trace UBA yẹn, ẹ máa rí gbogbo an order account. No, n tán máa ṣe ni pé NIN ni wọ́n nídìí, wọ́n nídìí any bank. God bless you. God Kó bless fún wọn ní NIN ẹ̀. Kó fi ó rò pé òun ti ṣe àṣegbé. Ìyá Lọ́ládé tó ń bẹ sóògùn àtàwọn mọ̀mọ́ onídìí òkè. Tán mú ẹ tójú bọlé kiri tán ní kó o máa lé gbogbo àwọn olóore dànù. Wọ́n kò yà jẹ́ ẹ wo ewé máa sunkún. Jòsí rumú Ewé jọ. tẹ́ yóò bá ti fòtítọ́ kó jọ máa sunkún ni. Òtítọ́ BVN òkè tó ní BVN rẹ bẹ́ẹ̀ ni ẹ ṣeun BVN mo tún ní NIN yóò dà fún BVN rẹ afẹ́mọ̀ lọ fún bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ BVN rẹ wọ́n ó trace owó rẹ ṣe ń dàrẹ́ mọ́ bínú NIN gan pẹ̀lú BVN rẹ ó connect mọ́ wọ́n mọ̀ Kò lè fún BVN, kò lè fún wọn BVN. Now. Ẹ kálẹ́ everybody Sherry and long ẹni Prince ti sọ̀rọ̀ ń sìn gbogbo information yẹn pátá gbogbo nǹkan táwọn ò ní gbogbo ẹ̀ ló ti wà lọ́wọ́ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àwa kò ń tanná sí lórí TikTok ni Sherry mo bá àwọn èèyàn sọ̀rọ̀ ní orí Green App ní àná nígbà tó ń sọ fún mi pé Jòsí lọ sí kìnìkan ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mo wá sọ fún wọ́n sọ pé báwo ni Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ó tún enable Joseph Aloba mo ní ṣé ẹ̀yin ò rí body language Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń tì ní ó wà ní exactly nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí nìyẹn because ṣé ẹ̀rí tí èèyàn bá ń sọ̀rọ̀ ńgbà mi kò ń ṣe ọ̀rọ̀ ẹnu ẹ̀ nìkan lẹ́ máa wò ẹ wo body language ẹ má gbàgbé pé bàbá yìí lórí justice for Mohbad ó tarnish Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gan tarnish image ẹ̀ but nítorí pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ orúkọ yẹn strong máa yẹn ti build the foundation ẹ̀ for long time. Ó lóun lòun jẹ́ kí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní coverage mọ́ ó fọ orúkọ ọmọ òun ló fi rérò sí. gbogbo ẹni Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń gbọ́. Ó lóun lòun fún ní frame ó lóun lòun fún Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní frame. Ẹ jẹ́ fún yín ní ìkọ̀kọ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àwọn followers ẹ̀ wọ́n pọ̀ lórí Black App
Yes, Demo. wọ́n ṣiṣẹ́ fún wọ́n They are ṣiṣẹ́ fún giving bí. them informations. One screen record gbogbo shows ibi tí a ti ń bú bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Gbogbo platform tó ń bú bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ reason tó fi ń bú ó ń lọ sọ́dọ̀ ẹ̀. So he knows what he's doing. Ṣé ti understand? Káwọn èèyàn má rò pé bóyá kò mọ nǹkan tó ń ṣe ó fẹ́ cover bàbá. Why kí ló máa rí tó fi máa cover bàbá yìí? Láíláí náà ó gbọ́dọ̀ wẹ̀rẹ̀ ẹ̀ mọ́ náà. Orúkọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ nìkan ò lè wá jí láàárọ̀ kó wá bàjẹ́. Ọwọ́ lórúkọ tiẹ̀ orúkọ tiẹ̀ ló fi ń jẹun. Tẹnu ológun olófin ìwọ make owó náà. Sorry, Tẹnu ológun èmi ò mọ orin kan ẹjọ ẹ bá mi gbé orin. Jòsí ìgbẹ̀yìn ayé rẹ má jẹ́ kó dàbí ti Sọ́ọ̀lù. Ìgbẹ̀yìn ayé rẹ kó má dàbí ti Sọ́ọ̀lù o Jòsí. Ònrò generate the name. So later in the evening, I can't see another number when he sent to me. He only sent. Sẹ́rí kinní kan tí mo rí bẹ̀ ni pé géèmù ni pé wọ́n fẹ́ send owó fún. Wọ́n fẹ́ fi mọ. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ fi mọ gbogbo àkáǹtì. Wọ́n ti píìnì ẹ mọ̀ pé wọ́n ti píìnì nọ́mbà àkáǹtì yẹn wọ́n wá sọ fún pé àkáǹtì yẹn ò wọlé. Wọ́n mọ̀ pé ó láwọn àkáǹtì mi tó pọ̀ wọ́n ti check ẹ̀ wọ́n ti mọ̀ wípé ó ní normal account mi. God bless you. God bless you. Wọ́n wá fẹ́ fún fẹ́ mọ́ra rẹ̀ sọ wọ́n. That's what really happened. Wọ́n wá kúrọ́ ọwọ́ níwò lákàntì mi. And it was lying that was just only Access Bank. Wema Bank àìmọye àwọn tó sanwó sí. Owó tó gbà 9.7. Ó dàbí Wema yẹn. Wema yẹn ni. 9.7. Ìjọ sọdúnkọ báǹkì yẹn. 9.7. Wọ́n fẹ́ jẹ́ kó sọdúnkọ báǹkì yẹn fún ara ẹ̀. So contribute fún orí Wema ló ní kó bá òun sọ sí. Tọ́ni pé wọ́n máa gba lọ́ọ̀yà fún níjọ́ yẹn. Olórí Wema Bank ní kó bá òun sọ sí. Jerry FCMB Bank tó ní ibẹ̀ ni wọ́n wọ́wọ́ GoFundMe sí. Ó lọ kọ́lé lọ ralẹ̀ lórí ogun wa. Ọlọ́run máa bí ẹ o. Búkì ló mú mi donate o. Ọlọ́run á bí ẹ. Ó ti sọ pé tí wọ́n bá ṣe DNA wá sọ àlè ló kọ́ ẹ̀ wá sọ pé tó bá. Which account? He never reply. Sorry, which bank? He never reply. Make I know which bank I will take enter the money. That deal with this. Bó ṣe wà yẹn, ó ti ń rogba. Ẹ wo bó ṣe ń ṣe. Wema nìyẹn máa jẹ́. Ẹ wo bó ṣe ń ro. No, FCMB náà ló fáwọn FCMB. Wọ́n ní pé ó ní àkáǹtì kan kò tí ì dárúkọ. Wọ́n dárúkọ FCMB. Wọ́n ní ó kàn sẹ́ẹ̀dì àkáǹtì nọ́mbà yẹn. No, ó kọ́kọ́ sẹ́ẹ̀dì sọ orúkọ nǹkan sí wọn. Ìyẹn ò lọ. Ó ṣe wàá rí sẹ́ẹ̀dì FCMB. Ó wá jẹ́ méjì. Ó tún sẹ́ẹ̀dì kan. Tẹ́fẹ́ gbọ́ mi. Ó sẹ́ẹ̀dì kan. Stanbic máa wà nú àkáǹtì yẹn sẹ́ẹ̀dì. Stanbic máa wà nú ẹ̀. Stanbic máa wà nú ẹ̀. Bóyá Stanbic àbí Wema Bank ni wọ́n wá sọ claiming pé his which personal bank. Tí ẹ sọ pé kò tí ì dáhùn lóhùn títí di àárọ̀ yìí nínú kí yẹn jẹ́ Wema àbí Stanbic àṣírí ẹ̀ títún sí wọn lọ́wọ́ pé báńkì yapa. Play it again, Tenny, play it again. Ká gbọ́ bẹ̀ yẹn. Ká gbọ́ bẹ̀ yẹn dáadáa. We go on the drag money enter your account. You know you enter your account. He give me another one FCMB. That one I no fit find the system no fit pick the name, generate the name. So later in the evening I can't see another number when he sent to me. He only send name and account number. I ask which account? He never reply. Sorry, which bank? He never reply. Make I know. That is UBA. Shut you understand? As soon as wọ́n ní that account ẹni yìí ní account yẹn ó ní kò rí pé orúkọ ẹ̀ kò match. Kò send orúkọ the new one tó wá ṣe send kò send orúkọ bank ó kàn send account àti orúkọ ẹ̀ ní kò wá send orúkọ bank. No, so you understand? Even account number tó send sílẹ̀ tẹ́ bá gbọ́ dáadáa orúkọ tó wà ń bẹ̀ kò ń ṣe orúkọ alọ́ba ló wà ń bẹ̀. That's what the guy was saying. Pé kò match. No, kò sọ pé kò ṣe orúkọ alọ́ba wọ́n pé orúkọ bank oníkọ̀ bèrè pé orúkọ bank. Ẹ jẹ́ ká mọ̀ kọ́kọ́ bí bank ṣe máa operate wọ́n ti report àkáǹtì woman. 500,000 naira. Orúkọ bank lórí kò send. Bí kò send títí dàárọ̀ yìí bí máa ṣe sọ nìyẹn. I talk say make you look for 500,000 naira sent to Baba Mōख़b yesterday.
Waiting they happen. Elder President, okay, network my bank. Now in bank, the access bank when they give, I show them the way they just the network now just 30%. Even if I send, it no go. He said I hang. We go on the drag money enter your account. Enter your account. He give me another one FCMB. That one I don't feel find the system. No feel pick the name, generate the name. So later in the evening, I can't say another number when they send to me. You only send name and account number. Okay. I ask which account. He never reply. Sorry, which bank. He never reply. Make I know which bank I will take enter the money. That here with this. As soon as we come back from I got it right. I didn't send the bank name. Bank name, yes. He didn't send the bank name. It's only his name and account he gave to them. Orí pé o fẹ́ gba owó ó dẹ̀ fi àkáǹtì mẹ́ta. Bàbá wèrè ń bọ̀ bọ́ èèyàn lọ́gbọ̀n. Aláìlóòótọ́ ló máa ń wà báyẹn. Àṣírí ẹ̀ ti wà lọ́wọ́ wọn. Gbé tó sọ pé wọ́n trap ẹ̀ ní. Only less than 20 million. Pé kò pé 20 million. Not 20 million. Only less than 20 million. Not that sínú àkáǹtì fóun. Owó GoFundMe lé ní $26,000+ o. What about you go go $60,000 low. Look for no, because he will need this kind of money to support himself because the way the person live today say they pass through a lot. It was wọ́n ti ní kó máa lọ. Wọ́n wá ń sọ wípé ó sọ wípé ó go through èlò ìwọ tó ń mọ̀ bó ṣe ń pawọ́ Ọlọ́run go through a lot. Àwọn ajẹ́ ìwọ tó mọ̀ bó ṣe ń jẹun. Onímọ́tò tí mo bá dì fún níbi tí màá nìyí wíkẹ́ẹ̀dì ló fi ń ṣiṣẹ́ o. Ó máa fi mọ́tò yẹn rẹ́ǹtì fáwọn tó ń kó blọọkù kó gbogbo ẹ̀ ó ń fowó yẹn ó ń ṣiṣẹ́ ó ń pawó lọ o àpáṣẹ owó public. Ó fún ara ẹ̀ ní block industry. Ó ní bẹ́ẹ̀ lóyún tó ti ní kan sékìtì tó fẹ́ lọ parí ẹ̀ sékìtì. Màmá tẹ́lẹ̀ ẹ̀mú kan tó sọ tó wà amaze mi ni ẹ̀mú kan tó sọ ni ó ní ṣé wọ́n mọ̀ pé capital òun ò dẹ̀ gbà sí wọ́n dẹ̀ mọ̀ pé òun ti nífẹ̀ẹ́ báyìí òun ti di celebrity. Òun ti ní fèmù. Ó lóun ti di celebrity kí lóun á máa jẹ. Imagine lórí ikú ọmọ ẹ̀. Wọ́n lè gbéṣẹ́ fóun tó bá ṣe lótìtọ́ gbà ẹ́ ló máa gbéṣẹ́ fún. Ó máa fi capital de mi mo fi mọ̀ kọ́kọ́ fi máa gbà àwọn èèyàn ni. Jerry mistake tó ṣe láyé ẹ̀ gbogbo owó torí yẹn ká ló fi dá furniture company sílẹ̀ ni. Àwọn abiyamọ pàápàá ẹni tí ò fẹ́ ra nǹkan kan lọ́wọ́ ẹ̀ wọ́n wọlá wípé kò sọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Kí ló tiẹ̀ ń dá sílẹ̀ wọ́n ní kó wá ikú tó pa ọmọ tó ti ní kú tó pọ̀ ṣògo owó tó ní kó tó wá ìdájọ́ ọmọ. Madam Teni ìkan tẹ́mi sọ ní pé tó bá wá justice fọmọ yẹn tọmọ yẹn gba justice wá dá furnishing kíní ẹ̀ sílẹ̀ ẹni tí ò fẹ́ ra chair tí ò fẹ́ ra kankan wọ́n á rà wọ́n á fi ṣe lànà. Ṣẹ́ni tó bá yẹ pé wá justice fọmọ yẹn máa yá a ní owó wọ́n á sọ pé ṣẹ́ṣọ́ ni ṣùgbọ́n nǹkan tí olójú kòkòrò bá ti ní kò ṣe títí ẹ̀. ní Lẹ́kì wọ́n wà ń bẹ̀ o ilé tó ti parí. Àwọn ló pa ọmọ wọn fọmọ wọn dájọ́ ni ẹjọ́ òkè ṣe bí ẹgbọ́ sórí tí. Ẹ̀rí ó ti ń gbọ̀n létè bí kò fẹ́ sunkún o ó ti ń gbọ̀n bí kò fẹ́ ké o ó ti ń gbọ̀n bí kò fẹ́ ké o ó ti ń gbọ̀n bí kò fẹ́ sunkún o ẹ̀rù ti ń bà wọ́n o. Ṣebí ti jáde ní èlé lọ́dọ̀ kan fún ẹ jẹ́ káwọn bóyá bá ní lọ́dọ̀. Baba Mōख़b step out of the to go give us all the things where the world demand from am. Ẹ̀rí ọ̀gbẹ́ni bó ṣe ń sakọni ó tún dé táì ó tún wọ ṣú àti ẹ̀jẹ̀ báyìí ló ọmọ ó dé táì ó tún wọ ṣú. Corporate guy ẹ̀yin orí tó sọ̀gọ́ sí pàkọ́ ni. Starboy. Yes, Madam President. The next update where we get now from. Ìpàkọ́ rẹ tiẹ̀ ni mò ń wò abẹ́rẹ́ tán ó jáde ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ó tún fakọ sí ó tún. Hold on, make I tell. Ó ti dá irun fún yín kò dá irun that one I don't feel find the. Yọ Jòsí ń wò mí o Jòsí ò ń wò mí o ṣé torí pé mo ní bí ẹbí ẹ̀rẹ́ lánàá funfun ọmọ àlè ni mo bọ̀ bọ̀ yìí. Ṣé ó ti lọ dá ìrẹ́ ni.
ẹ ní kò ti fa bí ẹbí ẹyẹ ni mo ti ẹ̀jẹ̀ wá rí ní ìsìn bí ẹbí ẹ tí mo bú lánàá tí mo ní kí ló ti bẹ ẹbí ẹ̀rẹ́ funfun. Mr. Tenny o ẹ rí fídíò ẹ̀kan tó ṣe tó lọ síbi ìkórè tó expect pé àwọn èèyàn máa embrace òun bó ṣe kọjá tó ṣe bí èèyàn Ọlọ́run wọ́n wò lọ́kọ ni àwọn ọmọ èké mẹ́rin lọ́kọ̀ wá kí tọ́mu lọ jókòó ó wá wo gbogbo àwọn tó gbé fóònù ìgbà ló jẹ́ kó ti mọ̀ pé ẹ̀sìn ti dé. wọ́n kámẹ́rà ẹ̀ tó ń wo bó bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn ọ̀gbẹ́lẹ́gbẹ́ tó wà bẹ́ẹ̀ wọ́n. ẹ̀sìn ti dé ní àpẹẹrẹ ẹ̀sìn nìyẹn. ẹ wò jò sí bó ṣe ń wò ṣé mọ̀ pé bó ṣe ń wò ńgbà tó wà ní police náà tó wọ́n máa lọ wú Mohbad náà ni tó wọ́n máa lọ wú Mohbad. studio ṣe rántí instrument tó rà jọ tó sọ pé òun ti dolórin tó ṣí studio nínú owó GoFundMe tí owó tó ní pé kó fi ṣe tó sí. kódà ṣe tó fẹ́ gbọ́ mi ọmọ ṣe láti snẹ́ wọ́n lóun gan máa ń gbóbìnrin fún. bẹ́ẹ̀ mo sọ fún yín mo ní mò ń tọpinpin ayé brọjò ẹ rò pé mò ń ṣeré ni ọmọ ṣe láti snẹ́ wọ́n lòun náà máa tó ń gbọ́ mọ́. ajá kì í ni ajá kà ní Destiny ajá kà ní bó ṣe ajá kì í Destiny ọmọ. ajá ló gbé ìfun ẹ̀ lọ ni ló ṣe tó bẹ̀rẹ̀ lára ẹ̀. I can't say another number when they send to me. He only send name and account number. Ọlọ́run mọ ìdí tí ò fi fún wọn lówó tẹ́lẹ̀. He never reply. Sorry, which bank? He never reply. Ọlọ́run mọ sí ń bọ̀ lẹ́nu. Ẹ̀rù tí ń bà wí. Àwọn ti ní kó máa lọ. Àbúkù wọn bá ti káwọ́ àtàyìn ṣé mọ̀ pé bó ṣe ó ti mọ̀ pé wọ́n ti káwọn bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. àwọn tó gba kóòtù ti tiwọn náà. ẹ wo bó ṣe ń ṣe. kí ẹ mọ̀ pé nígbà tó wà ní police station. kò ní ayé gbàgbà irú rubbish wo ní wíìsì pẹrẹkẹtẹ to be asking for bank statement wíìsì pẹrẹkẹtẹ. wèrè pop daddy. ọjọ́ tí wọ́n ẹ wo ọjọ́ tí wọ́n ní kán lọ wú Mohbad tí bàbá Mohbad tó fi ní lọ́gọ̀lọ́pàá ẹ mọ̀ pé bó ṣe sojú ńjọ́ náà ni tó ń wòkó ẹ wo bó tó ṣe ń wòkó ń bí ẹ̀rù tí ń bọ̀ ó ti fẹ́ ṣu sára ọmọ àyàgbé ara dòsí ọmọ àyàgbé ara dòsí ẹ dákun ẹ fi mí lẹ̀ fún dòsí o ṣé dòsí wò mí irọ́ mi ìgbà àṣé dòsí wò mí ó lọ fábí ẹbí ẹ̀rẹ́ tí mo bú lánàá kó funfun. no ọmọ WhatsApp platforms kiri o. èmi ti blọọkì ẹ̀ ń bí ó ń wò òun ó lọ tí ó ti ní fake profile mo ti sá sí blọọkì lọ́kàn mi. ó ní fake account tó lù. ó ní fake account tó fi ń wò yín gbogbo nǹkan tó ń sọ káàkiri ló máa ń gbọ́. àgbà yahoo ni. ó ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ káàkiri. ẹni yóò mọ géèmù tẹ́lẹ̀ àwọn èèyàn ló kọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀yin public yìí náà lẹ sọ di superstar. àti sọ di superstar di celebrity o. ṣé kò kú ọmọ lòyàn fi di mi máa gbọ́ ta ló gbàdúrà kó jẹ́ kó kú ọmọ lòun máa fi ṣoríire. ẹ máa gbọ́ statement wípé òun ti gbogbo òun padà mi ò gbọ́ rí lẹ́nu abiyamọ àjọ tèmi ti délé ayé o. mi gbọ́ rí mi tí gbọ́ rí. tọmọ èèyàn kú kí èèyàn sọ pé ògo òun lòun gbà padà pọmọ ẹ kú ọmọ tó fi àtọ̀ bí. ìkọ́ tí mo máa gbọ́ ni pé bàbá òní sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. lẹ́yìn oṣókùnrin mo ní bàbá lẹ́gbẹ́ ọ̀dájú lè yàn wá. bàbá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. mo lẹ́gbẹ́ ọ̀dájú lè yàn wá. kí ni ìyàtọ̀ bàbá tó fọmọ ẹ̀ṣẹ́ ṣó kí ni ìyàtọ̀ bàbá tó fọmọ ẹ̀ṣẹ́ ṣó bàbá lack daughter. so plenty matter mama kill pikin because of money. bàbá lack daughter. ṣẹ́rí kọ́mọ yẹn tó jáde láyé ló ti kọrin sílẹ̀ ó ti fi. tẹ̀bí mo gbọ́dọ̀ kan ní blessing nígbà blessing náà wà pé ó máa ń gbé ọmọ fún gbogbo àwọn ọ̀rẹ́ blessing ni jòsí máa ń lá jòsí ayé ẹ̀rọ ti lọ. ọlọ́run wọ́n láwọn ọ̀rẹ́ blessing pé jòsí blessing máa ń gbé àwọn ọ̀rẹ́ ẹ̀ fún bàbá ẹ̀ pé bàbá ẹ̀ máa ń sọ fún. ọmọ nǹkan wọn ló náà yan àlè ní ọkọ. sísá Daniel ṣé nísìn tó wà lọ́wọ́ ẹ̀ ní àbí before. before bẹ́ẹ̀ ni wọ́n ní kí gbígbà yẹn Mohbad owó tó máa ń gbà lọ́wọ́ Mohbad ó lẹ́bi pé kò lákòjọ kì í ṣe pé jòsí ò lówó lọ́wọ́ tẹ́lẹ̀ kí Mohbad tó kú bọ̀ kó rí pé kò tí ì já sí pé kán máa dá irun lẹ́fi rò pé ó rí dáradára ńgbà náà kò tí mọ́ bọ́n ṣe ń dá irun ẹ mọ̀ pé Wumi ọ̀sọ́bà ló já sí pé èèyàn lè dá irun tí irun bá ń funfun mọ́yàn lẹ́nu o and then social media àwọn abiyamọ wọ́n dáṣọ sí lọ́rùn wọ́n ní kò náà máa wọ màtí àwọn tó fà á nù.
bẹ́ẹ̀ni wọ́n ní kó má ronú ẹ wo aṣọ Mohbad kan báyìí ẹ wo gbà tó fi wo aṣọ Mohbad ẹ wo bó ṣe rí every month ìyá ẹ̀ máa ra tí aṣọ ìmọ̀ràn fún dà báyìí gbogbo wọn ló bú ẹ wo ẹnu. gbogbo wọn ló ṣe orin fún. Dr. Chris Otabo said, ẹ wo jòsí bó ṣe ṣe ó dorí kodò ṣá ẹ wo bí àárí ó ń dà. òrè o ẹ máa wo gbà tí bẹ́ẹ̀ kẹ̀tẹ́ sọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ ẹ máa wo bó ṣe dorí kodò ẹ máa wo díẹ̀ ẹ wo bó ṣe dorí. ṣó lè lọ bẹ̀rẹ̀ lọ́la ṣá ṣó lè lọ bẹ̀rẹ̀ lọ́la. bóyá ó ti wà lẹ́kọ̀ọ́ báyìí ẹ mọ̀. matter so that people will bóyá ó ti jápa wá see her lẹ́kọ̀ọ́. for the very first time for studio, they go follow, understand. Ó dorí kodò báyìí ni Complain we carry her come. ẹ̀sìn Then báyìí. una go come place, Ṣé carry ẹ̀yin call, fẹ́ sọ fún mi pé place a call bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ò máa across to gbọ́ gbogbo tí Dr. gbogbo wa ń Jimmy sọ lálẹ́ Amadu, my wonderful, nínú ilé ẹ̀. elegant, lovely, beautiful ó sister. mọ àwọn platform tó So máa sọ that fún àǹtí. she go tell us where this the Ibi tí wọ́n ti kú position lénìí, where ó ti this mọ̀. matter dey, as he be say make you look for 500,000 naira sent to Baba ojú ẹ̀ ní Mohbad kẹ́ máa wò yesterday. ó dorí kodò Wetin dey báyìí. happen? ẹ jẹ́ bó ṣe lé ojú ni. Bẹ́ẹ̀ tí lójú yẹn tó bá ti mọ̀ pàṣírí ń fẹ́ tú ṣé mọ̀ pé bóyá ṣe níjọ́ tó fẹ́ lọ wú Mohbad náà nù ní police station bó ṣe lè ju kó pàṣírí ti fẹ́ tú o pàṣírí ti fẹ́ tú o bó ṣe wọ́ ọmọ ẹ̀ àṣírí wọ́n ti tú. ó wá lejú jòsí ó lejú bí ojú adófúrò tí ẹ ta ó wá fi òkú ọmọ òfin ráre nínú. ẹ jẹ́ ká fi jòsí ṣe yẹ̀ ẹ jẹ́ àfi rẹ́rìn ìjà àfi rẹ́rìn. Kí ló dé tó lejú bí ojú adófúrò thank you so much for the gift kí ló dé tó lejú bí ojú adófúrò kí ló dé tó lejú bí ojú adófúrò now ọmọlógo now tẹni ọmọlógo ó ń dáhùn ọmọlógo ẹ mọ̀ wípé tí òkú bá kú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀mí a fẹ́ sọ̀rọ̀ ẹ̀mí sìn tí òkú bá kú tó bá ti mọ̀ pé ọmọ yẹn ọmọ alágbára ni ọmọ tó sọ́bọ̀n wọ́n á wá fàrùn ẹ̀ wọ́n á gé ẹ̀kọ́nà ọwọ́ ẹ̀ wọ́n á gé ẹ̀kọ́nà ẹsẹ̀ wọ́n á fàrùn okó ẹ̀ wọ́n á fa tàbíyẹ̀ wọ́n á wá fi ṣiṣẹ́ wọ́n á wá fi sínú àdó kó má bàa jà nǹkan tó ń ṣe fọ́mọ yẹn nìyẹn o okó ẹ̀ tó kù yẹn ló fa wàhálà yìí o. no wonder ṣe mọ̀ pé jòsí sọ wípé kò sí lọ́kọ́ tẹ́yẹ̀ kan fẹ́ kò sí ẹ máa gbọ́ lọ́kọ́ mi tẹ́yẹ̀ sà kan fẹ́ mi. ṣe mọ̀ pé jòsí ń tẹnu mọ́ àdó Wùmí lọ ju tiẹ̀ yẹn túmọ̀ sí pé àdó lóò náà fún bless kó lọ jù sínú sàárè yẹn. wà wọ́n wá fi ṣe ohun tí edo bá dé kò kò mọ̀ sí pé ó máa ìta ní mọ́. jẹ́ni kò mọ̀ pé ó máa ká ti blessing Wùmí ló fẹ́. ẹ̀rí tó ti mú káàsì ẹ̀ ní ẹ̀rí bó ṣe ń ó gbé yín ṣépè nígbà tẹ́ ẹ̀rí bó ṣe ń gbọ̀n tó ń ṣépè burúkú nígbà mo ti kábọ̀ wèrè fúrọ̀ tí mo ní wò ó ibi tí blessing lọ ní àárọ̀ ọjọ́ náà màá gbé jáde ibi tó ẹ ti ń bọ̀ ẹ̀rú ibi tán ti ń bọ̀ yẹn ọ̀dọ̀ ya Mohbad tán ti lọ múlẹ̀ nílé ya Mohbad tán ti lọ múlẹ̀ lẹ́rú fi bá jòsí ló fi gẹ́wọ́ síta tẹ́ ẹ̀ bá mọ̀. ohun tó stẹ́rù ṣe bàánù ibi tẹ́ ẹ lọ tó lọ láàárọ̀ ibi tẹ́ ń kọ́kọ́ gbà lọ ìgbà tó tún kúrò bẹ́ẹ̀ tán ibi tẹ́ ẹ gbà lọ máa expose tó ọ̀bà bọ́ta kó sọ pé ọmọ ẹ lọmọ yẹn tó bá rí mo kúrọ́ ń tẹ́rù fi ìgbà tó bá rí pé mo gbé fọ́tò ẹ̀ pé mo táàgì fọ́tò Dayọ̀ níbi tí Dayọ̀ ti rìn rẹ̀ lẹ́jìká báyìí mo táàgì ẹ̀ mọ́ fídíò ẹlẹ́ẹ̀kejì mo tú síta ní tó fi sáré lọ sí ọ̀dọ̀ Quadri Amsat ní tó fi lílò tó àti lódodo blessing ni. ìyìn sọ fún ọ pé ọmọ mọ̀ fojú di mí bọ́ bá fojú di mí ọ̀tẹ̀ èmi ò sínú àwọn ìyàwó ẹ̀ tó ń rẹ jẹ mi ì sínú àwọn tó ń rẹ jẹ tó ń lálẹ́ pọ̀n tó tún rẹ wọ́n jẹ tó tún fi hàn wọ́n. tí ì bá sọ̀rọ̀ látijọ́ ẹ̀ wàláhì mi sọ kò sí anything nípa ẹ tí mi ì ti mọ̀ ikú tó pa Mohbad tí wọ́n ti sọ fún mi gbogbo nǹkan tẹ́ ẹ ṣe lẹ́yìn ikú Mohbad tí wọ́n ṣe tí wọ́n ti sọ fún mi mi ì sọ pé wọ́n wà mẹ́ mi ì ló wà nulẹ̀ even lọ́ọ̀yà Mohbad gan mọ́lẹ̀ allegedly ṣé Mohbad lọ́mọdọ̀ àbí ò lọ́mọdọ̀ orí yín burú dànù Mohbad lọ́mọdọ̀ kó tó kú bó lọ́mọdọ̀ wà sóò náà mọ́lẹ̀ kò ní yẹ gbogbo yín gbogbo àwọn bọ́ọ̀sì yẹn náà fi mọ́lẹ̀ ilé ìyá Mohbad náà ti lọ mọ́lẹ̀ fún ìyá Mohbad náà gbé àárọ̀ ọjọ́ tí Mohbad kú ọjọ́ tí wọ́n fẹ́ lọ sí yẹn tó ń gbé bọ́ọ̀sì mọ́ tó ń gbé wá sí Kòròdú tó fẹ́ lọ sí wù ni wọ́n kọ́kọ́ ya ni Wùmí kọ́kọ́ yàdọ̀ bóyá Mohbad lọ tó lọ mọ́lẹ̀ orí yín burú dànù. na just 30%. Even if I said it didn't go, he said. Dádì bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ o dádì bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ o ẹ bèrè lọ́wọ́ Jòsí pé ṣéjà Mohbad sọ fún ikú tó pa Mohbad sọ tó ṣẹlẹ̀ tó fi ń gbèjà Wùmí ẹni kò tọ́ ṣùgbọ́n pé torí pé ìyá Mohbad torí nǹkan máa ṣe àtàdúrà bàbá Mohbad dẹ̀ ní kò kanlẹ̀ wá ìdájọ́ tẹ́lẹ̀ ṣé ẹ rí tó bá gbowó ọwọ́ Naira Marley tán
ó ní ìyá Mohbad ní bàbá Mohbad máa wá jẹjú ìyá Mohbad torí kó bàbá ẹ mọ géèmù yẹn ó ti sọ ó lóun máa jẹjú ẹ tóun bá gbowó ọwọ́ náírà tán ẹ jẹ́ sọ géèmù kò fẹ́ fún wọn lówó. ṣé mọ̀ pé ó ti mọ tó ṣẹlẹ̀ ìyá Mohbad ti sọ èlọ́ọ̀tì fún nípa tó ṣẹlẹ̀ bọ́n ṣe múlẹ̀ gbogbo nínú ilé everything. Bóyá torí ẹ̀ lọ ṣe yọ sẹ́tì. so that tó bá ti wá di wípé wọ́n wá padà ṣe tí Naira Marley bá wá pay wọn tán torí gbogbo ti lọ àti grandma àti àdúrà blessing àti ìyá Mohbad àti wọ́n ti lọ bá Naira lọ́ọ̀yà kan dẹ́gbà lọ́ọ̀yà Naira náà ti wá allegedly àti lọ́ọ̀yà àti tiwọn tán ṣẹ́gbà náà now sẹ́rí tó ń wá sọ ni pé tó ń bá ilé gbowó yẹn tán tòró ó ní kódà ọmọ tó wà UK kò gbàdúrà pé kí ọmọ yẹn jọmọ Mohbad that is the fact torí wọ́n bá pín ogún bẹ́ẹ̀ ni ó ní torí owó yẹn wọ́n máa pín fún wọn so ó ní tó ń bá ṣe tó ní ìyá Mohbad yẹn olóró pò ń gọ̀ ni ó máa jẹjú wọn àdé ẹ̀yìn public ìgbà yẹn lẹ máa mọ true color ó máa ṣe wèrè fún gbogbo yín ìjọ tí mo sọ fún pé ó bọ̀ wá ṣe wèrè fún gbogbo yín ta ṣé kò padà sọ ẹ ò padà wá ṣe wèrè fún yín tó ní kí gbogbo yín fún gbé ìgbórelé tẹni ọmọ ológun number one ó mọye tí mo fi ra information ní nàmọ ní o kódà mo ti fẹ́ pay báyìí mo fẹ́ gba information kan lọ́wọ́ ẹnìkan nàmọ ní àìwọ̀n mo nídìí owó tó pọ̀ báyìí Ọlọ́run mo nídìí owó mo fẹ́ gba information Ọlọ́run mo fẹ́ gba owó ni mo wá báyìí ẹ wá bá mi rajà o ẹ wá rajà o gbogbo owó tẹ̀ fún gẹ̀ẹ́tì nílé mo fi gbà à ń fi information à ń fowó yín rajà ẹ ń fa owó ọjà yín àtúnfi ẹ wá rajà at least bá rí bí $300 mo fẹ́ gba information kan tó correct àní fídíò Mohbad tẹ́yìn sọ fẹ́ mi yẹn fídíò tó fi hàn mí yẹn mo fẹ́ gbà jáde padà owó kékeré ní ìgbà owó bíndín ní ìgbà Ọlọ́run mojú mi mo rí wọn kan fún mi ni wọ́n fi hàn mí mọ̀ wọn tí ìfò mi. ẹ wò bí ká ní mo láwọn information mi mo ní information kan fídíò ìjọ tí wọ́n ẹ máa gbọ́ fídíò ìjọ tí wọ́n lọ múlẹ̀ yẹn mo fẹ́ gbà òun gangan ni mo fẹ́ gbà mo ń wá owó ẹ̀ lọ́wọ́lọ́wọ́ owó bá pé ayé àbàjẹ́ sọ̀rọ̀ pé láàárọ̀ a ní ẹbí jòsí léèrè ẹgbẹ́ ìyá Mohbad jáde ẹbí léèrè pé ní àárọ̀ ọjọ́ tán fẹ́ lọ sin Mohbad kí ni Wùmí wá sí nínú ilé ẹ̀ láàárọ̀. ṣe bí wọ́n ṣe affidavit lórí Punch pé on the 11th ni Mohbad kú why tí wọ́n tún change sí 12 again báyìí. ẹ mọ̀ pé eléyìí owó ló need money ẹ fẹ́ gbọ́ mi àti side A àti side B tó ṣe jàǹbá fún Mohbad ìkankan nu wọn náà wọ wọn ò mọ̀ o fati ẹ kàn play victim ni o ohun tó ń ṣẹlẹ̀ ni pé bá ṣe tó ṣe jàǹbá àti báyìí bí àwọn náà ní nǹkankan ní kọ̀kọ̀ tó ń lé àwọn tí bí ò fẹ́ kí àwọn àṣírí kankan míì tú tí wọ́n bá bring ti bí down tán bá gbé àṣírí gangan jáde wọ́n mọ̀ pé lè náà máa expose wọn lápá bí. ó yé mi ibi tẹ́ sọ̀rọ̀ dé mo ti ẹ ti mọ géèmù yẹn kò sí ìtọ́wọ́ wọn mọ́ nú ẹ̀ mi láwọn náà lọ pa obot àwọn náà ní nǹkan kan tí wọn fi lè sọ. gbogbo wọn náà conspire together now wọ́n mọ̀ ń pẹ́. ta ni Wùmí ń ṣiṣẹ́ fún láti ilẹ̀ ta ló ń bá ṣe bẹ́ẹ̀ ní báwọn tíìmù ẹ̀ ní Wùmí ń gbọ́jà ta ló ń bọ́ gbọ́jà. dáwà class ló sọ. bẹ́ẹ̀ ni tíìmù ẹ̀ gàwù àwọn tíìmù ẹ̀ wọ́n ló ń gbọ́jà ibo ló ń gbọ́jà lọ ta ló ń bá gbọ́jà. Wùmí máa ń travel káàkiri Wùmí máa ń travel out. nígbà yìí ẹ tí òfin lè lọkọrin ní Kenya. Wùmí dẹ̀ wọ́n dẹ̀ ní Wùmí tẹ̀ ń wò yẹn àwọn tó máa ń ṣiṣẹ́ fún wọn. ẹjẹ́ àfọ̀rọ̀ ẹjẹ́ ń tí bọlẹ̀ Wùmí mo ti kọjá ẹ mo ti wá ẹ gan o mo ti wádìí yín o jòsí mo ti wádìí gbogbo yín gan o so nígbà tí mo dẹ̀ mọ̀ pé mo ti rí ìdára fẹ̀yìntì mo wá ṣe prayer lé lórí pé no sẹ́ ìmọ̀lẹ́yìn yẹn. ó máa túká ní lórúkọ Jésù. ìyá Mohbad ò ní lè jẹ́wọ́ èmi náà ronú pé ìrònú abiyamọ. ẹni kò ní lè jẹ́wọ́ tí ọwọ́ ọlọ́pàá bá bà ní Àbújá á jẹ́wọ́ ká lè ní jẹ́wọ́. tí Wùmí bá jẹ́wọ́ tó bá rí gbèsè ìyá Mohbad á jẹ́wọ́ bọ́ tí ò bá ṣẹlẹ̀ kò ní sọ̀rọ̀ o bẹ́ẹ̀ mo sọ fún yín torí ohun tó sọ ni pé tí àdúrà bá jẹ́wọ́ nǹkan kó ṣe yóò sì ṣe òun náà ìbẹ̀rù lẹ fi ń gbọ́ tán máa ń sọ pé ẹ má pa ọmọ yìí ẹ má pa ọmọ yìí. ìgbà wo ni má kó ẹ rí pé máa ń tẹnu mọ́ pé ṣé ẹ fẹ́ pa ni pa kí ni pé kó sọ kú tó pẹ̀gbẹ́ ní ṣe fẹ́ pa ohun tó ṣe. ìgbà wo ni má kó ṣàníkú
Ọlọ́run ò sí nídìí àbòsí náà. my own ni pé ẹni tó bá ṣẹ̀ Ló fi yóò máa fún mú. statement. Ilé owó 50 million allegedly. Wọ́n ní ẹ jẹ́ kí n tún wá break table. Ẹ jẹ́ fi table yẹn síjọ́ mi. Ẹ fi table yẹn síjọ́ mi. Ìyá Mohbad tó borí ibú jáde tó ní ọmọ òun ó ní wọ́n já ṣọ́ọ̀bù fóun. Wọ́n gba ṣọ́ọ̀bù fóun. Ó ní wọ́n náà máa já ṣọ́ọ̀bù fóun, ọmọ máa fún ní ẹbí léèrè pé ṣé wọ́n ti ra nǹkan tó sọ yẹn before then. Information. Mo wá bẹ̀rẹ̀ pé ṣé bí ìyá Mohbad ní wọ́n ṣe fẹ́ ní common sense ní kóun wá gbowó ni wọ́n ní ibẹ̀ ni ẹ jókòó sí. Ibẹ̀ ni ẹ jókòó sí ẹ bá wòran. Owó tán ti fún un ó kọ̀ tún látọ́ mọ́ òkú náà ti kọ́kọ́ sẹ́ndì ẹ̀ sínú àkáǹtì rẹ̀. Gbogbo wọn náà fún lówó. Ó kọ̀ tún láti Mohbad òkú lẹ́nìkan sẹ́ndì 4 million naira sínú àkáǹtì bàbá. Tí kíní gbé tiẹ̀ jáde anonymous. Tó gbé jáde pé àwọn Cubana chief priest allegedly mention your name here. Pé wọ́n forward owó sínú 4 million sínú àkáǹtì Joseph Aloba. Orúkọ tó bí Ọlábá wọn wò. Joseph Aloba. UBA bank. Pẹ̀lú nọ́mbà tó connect mọ́ àkáǹtì yẹn. Gbàtà Google rẹ̀ ó jẹ́ Cubana chief priest. Pé wọ́n send 4 million sí allegedly according to anonymous. Wọ́n fún ìyá ọkọ̀ tún láti Mohbad máa kú náà forward owó yẹn o. Ìyá Mohbad náà gbà ọkọ̀ tún láti Mohbad máa kú. Wọ́n náà ra fridge tó gùn bí mọ́tò báyìí ni wọ́n rà fún. Wọ́n dẹ̀ fún ní owó. Ó sọ̀rọ̀ nípa fridge yẹn ó ní méjì. Wọ́n dẹ̀ fún ní owó. Wọ́n fún ní owó náà. Èyí tó ń purọ́ pé mo fẹ́ rọ́ wọn náà fún ní owó. Ó kọ̀ tún látọ́ mọ́ ní ó gba 5 million yẹn. 5 million kọ́ owó tó gbà ju 5 lọ. Owó tó gbà ju 5 lọ. Owó shut up. Kò mọ owó tán fẹ́ fún nígbà náà. Ṣé mo pọ́n ò mọ̀? Bọ̀ tíjọ́ tí wọ́n lọ múlẹ̀ ní àárọ̀ yẹn allegedly ní àárọ̀ ọjọ́ tí wọ́n sin Mohbad tán fẹ́ lọ sí. Kí ni Wumi lọ ṣe lọ́dọ̀ ìyá Mohbad? Ìjọ́ yẹn gangan ni wọ́n náà múlẹ̀ allegedly. Bó dẹ̀ ṣe múlẹ̀ tán pé kò gbúdọ̀ dá Wumi, ó dẹ̀ lóhùn ò ní dá. Even tí anybody tó bá fẹ́ sọ̀rọ̀ òun máa bá wọn jà. Wọ́n dẹ̀ fún ní 50 million cash allegedly. Ẹ jẹ́ kí ìyá Mohbad gbé back account ẹ̀ síta. EFCC ọ̀rọ̀ dorí òdorí náà o. Wọ́n ní níjọ́ tí Mohbad kú owó tí wọ́n ní nígbà tí Mohbad kú owó tó wà nínú àkáǹtì Mohbad kì í ṣe kékeré. Kódà allegedly wọ́n ní lọ́ọ̀yà Mohbad náà múlẹ̀ tó rán náà bá lọ́ọ̀yà ń bẹ̀. Lọ́ọ̀yà wà ń bẹ̀ lọ́ọ̀yà ò fẹ́ gbà bọ̀dẹ̀ torí pọ́n bá ń bẹ̀ wọ́n múlẹ̀ fóònù náà. Wọ́n dẹ̀ sọ fún mi according to them allegedly wọ́n ní ìyá Mohbad ìyá Wumi wà ní Nàìjíríà níjọ́ tí Mohbad tán fẹ́ sin Mohbad. Mo ní wow mo ní rárá o. Amẹ́ríkà ni wọ́n ní sáwọn máa fẹ́ mi ní gógó. That's why tí mo ṣe bèrè pé wọ́n ní Mohbad lọ́mọ ọ̀dọ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé lọ́mọ ọ̀dọ̀. Fọ́mọ ọ̀dọ̀ ló ń lọ Mohbad ẹbí lè fọ́mọ ọ̀dọ̀ wá sọ́dọ̀ wọn lọ́jọ́ náà láàárọ̀. Kí ni yàtọ̀ wọ́n fọmọ ṣẹ́ṣó. So ìbẹ̀rù bójó lẹ́yìn ìgbà tí Jòsí ti wá mọ̀ wípé n tó ṣẹlẹ̀ ní kí wá ló dé tí Joseph Alobo sọ fún gbogbo àgbáyé pé ó dá o ń báyìí ló ṣẹlẹ̀ o ṣùgbọ́n torí pé àwọn ará bí wọ́n náà ti múlẹ̀ o ṣùgbọ́n òun gbà kámú fún Ọlọ́run o òun gbà o ṣùgbọ́n ibi tí kú ọmọ ti wá òun ò tún fẹ́ sunkún ọmọ míì mọ́ o ṣe mọ̀ pa yá mọ̀ pé òkè àti mọ̀ ibi tí kú ọmọ yín ti wá ọwọ́ à ń tẹnumọ́ DNA tẹ owó ló wá lọ bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ torí owó fẹ́ kí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ bá ṣe DNA test yẹn kí owó lè lọ ẹ jẹ́ ń sọ̀rọ̀ fún yín ẹ jẹ́ tó bust brain yín sẹ́ ní ọjọ́ tí ọmọ yín ní ọjọ́ tí ẹ bá mute ní ọjọ́ tí bàbá Mohbad sọ̀rọ̀ ẹ̀ ó ní tóun bá gba owó tó wà ní ọwọ́ Naira Marley òun máa jẹ ju ìyá Mohbad ẹ tún wá jẹ́ kí n tún bust brain yín sẹ́ẹ̀rí jẹ́ ojú ìyá Mohbad yẹn ìgbà yẹn ló máa sọ gbogbo nǹkan tí ìyá Mohbad sọ pátá ló máa sọ fún public so that ayé á lè suppress ìyá Mohbad wọ́n á lè sọ òkò pa nítorí owó yẹn ni
ó ti lóò máa jẹjú ẹ̀ bọ́sẹ̀ sọ pé mo sọ fún ẹ. so that òun nìkan á wá jẹ owó yẹn. á wá dá jẹ owó yẹn that is why tó fi lọ ra lẹ́sẹ̀kìtì ó ti kọ́lé síbẹ̀ bó bá ti ṣe tán nìṣe ó bá ti gbowó yẹn gbàrà. Mali Papa is not ready to give a dime to them. ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ o géèmù ti lọ. ó sọ wípé contract àwọn ò tí ì pé tí. àní ẹ má sọ bẹ́ẹ̀ sẹ́ mo náà ti lọ ṣe meeting wọ́n ti lọ bá ṣe meeting now pẹ̀lú lọ́yẹ̀ everything wọ́n ti lọ sọ̀rọ̀ but wọ́n kàn fẹ́ kàn play victim ti public ni sáwọn tó fẹ́ lọ báyẹn náà sáwọn náà ò ní gbà ẹ mọ̀ pé àwọn tí wọ́n ti mọ̀ pé àwọn tí bí náà ò ní gbà pé ní kíni ṣé Wùmí ẹ wá ṣiṣẹ́ lásán ni. Sister Tẹnuṣẹ tí ibi tí nọ́ọ̀sì kejì ti yọ definitely ẹ̀gbọ́n náà wà ní Nàìjíríà nígbà tí ó fẹ́ sin Mohbad. God bless you nǹkan tí mo fẹ́ sọ sí nìyẹn second nurse or first nurse dẹ̀ ni ó wà Nàìjíríà kéèyàn kan máa fi omi ọbẹ̀ kó wa kíní kankan jẹ tí ìyá bá fi wà round so ẹ̀gbọ́n náà wà round gbà yẹn. orí tó yà mí lẹ́nu pé wọ́n ní ìyá rẹ̀ wà ráǹdì o wọ́n lọ́jọ́ lọ sọ́dọ̀ ìyá Mohbad ni o. tó wọlé padà wọ́n má bàa mọ̀. wọ́n ní ìyá ẹ̀ wà ńbẹ̀ o pé ìyá ẹ̀ wà níbẹ̀ mo wá ní àbọ̀tá wọ́n sọ pé Amẹ́ríkà olówó ló ń ṣiṣẹ́ oníṣẹ́ yìí ò mọ̀ pé owó ń ṣiṣẹ́ ni wọ́n mọ̀ ń lo owó yẹn láti sáré fi jáde ní kẹ́ mọ́ bá mọ́ géèmù tó wà nílẹ̀ nígbà tán parí tí wọ́n ṣe tán. Màmá Tẹ́ni ẹ wo ìgbà tí Yọ̀mí gbé àdúrà ẹ wo bí ìyá yẹn ṣe fẹ́ ya wèrè. torí ó mọ̀ pé tàdúrà bá sọ̀rọ̀ nǹkan ó ṣe àdúrà ẹ̀mí ò lẹ́mìí ẹ̀rí bó ṣe ń gbọ̀n ni. Yes. Ha! God. People are so wicked. wọ́n mọ̀ pé tí àdúrà bá fi lè sọ̀rọ̀ gbogbo àwọn náà máa kó gbogbo wọn náà máa gbá sẹ́yìn gàdà wọn fẹ́ kó sọ̀rọ̀ ṣe bóun ni bàbá ò ṣe bẹ tí alọ́bọ̀ ṣe petition gbogbo wọn. He give me another one FCMB that one I no fit find the system no fit pick the name generate the name so later in the evening I can't see another number when he sent to me he only send name and account number. Okay. I asked which account, he never reply. Sorry, which bank, he never reply. Make I know which bank I will take enter the money. That deal with this. My ordinary president, sir. As soon as we come back from this, look for cash, give Baba Mohbad. Because he will need this kind of money to support himself. Because the way he talked him yesterday, say he did pass through. You hear? Yes, sir. Thank you very much. Make we appreciate that the Akanamakala. My brothers, my sisters, if I looked at an assistant time, don't they give us signal to do it in signal, make Baba Mohbad step out of the studio, make you go give us all the things where the world they demand from her. And the insist on My brothers, my sisters, if I looked at an assistant time, don't give us signal to do it in signal, make Baba Mohbad step out of the studio, make you go give us all the things where the world the bigger mistake to ṣe ni pé ó padà lọ sí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́. Wàláì ó ṣẹ̀sìn ó dẹ̀ máa ṣẹ̀sìn yẹn wá. I'm telling you. Ó mọ̀ ṣẹ̀sìn o. Ó lọ kó ẹbí ẹ̀jẹ̀ ni. Bọ̀bọ́ ìmọ̀ ṣẹ̀sìn ayé o. Àwọn kan blindly wọ́n dẹ̀ tún follow bàbá yìí wọ́n dẹ̀ tún believe ní nǹkan tí bàbá yìí ṣe. Ẹ mọ̀ pé gbà kan ti gbọ́ pé 500 máa wọlé àwọn náà ti wò pé ó sì ò sí àwọn ó gbà ń bẹ̀. Ṣé 500 ní àbí 300? Irọ́ 500 tí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ fẹ́ fún wọn wọ́n ti wò pé yóò gbà wọn. Ó sì ò ṣe yóò gbà nú ẹ̀. Àwọn ti dandan wọ́n á fún ní kò lè fún 10% á gbà ju 10% lọ lọ́wọ́ ẹ̀ at least á sì gbà bí 200 jòsínà àfaramọ́ 3 á jọ pín àpapín.
Gòrẹ́sì wà ń ta tiẹ̀ tó ń dúró de ṣí àti ẹ̀. ìyẹn máa sìn sí gbẹ̀yìn ni ẹ máa wò ó náà sí ìyẹn máa tẹ̀lé wọlé ni. ẹ mọ̀ pé ìyẹn ó ti ìyẹn ò start tẹ̀lé kò lè tẹ̀lé látàná. wọlé. So, ojú ń tì yẹn ni àbí torí pé àwọn èèyàn tó bá fẹ́ wọlé láwọn No, justice for show Mohbad tí ló wọ́n fẹ́ rí kọ́ wọn padà. show tí Brekete kọ́ ṣe jẹta àbíjọ wo ni. Brekete béèrè ẹ̀ pé where is your one man mopo or what do you call it? Last man Ó wá ní standing. last man standing bó wà ń tà pé kò lè wọlé. Kò lè wọlé torí ẹ̀mí ẹ̀ tó Ó wọ́. sá pamọ́ síta. But Ló sá pamọ́ síta. ẹ dúró ná Mr. Prisade ṣé mọ̀ pé Gúrẹ́sì lè má tẹ̀lé lọ kó parọ́ fún Brekete pé wà ń tà. No, Because ṣé mọ̀ pé Gúrẹ́sì ní ń lọ. sunkún kiri wọ́n sọ pé Rich Grace ti já Gúrẹ́sì kúrò lẹ́yìn Alọ́ba. ara o. Ibo lẹ́yìn wà kí ni irú Àbí wọ́n ti information tún wo parí lẹ́yìn ìjà gbọ́? ni. Ọ̀dọ̀ Bukky ni mo ti gbọ́ ṣó ti Bukky now ṣe last. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòkè kí ni òpinú ẹ̀yin èèyàn kí lẹ rí sí ọ̀rọ̀ yìí. Prince Yes. Prince Adéwálé mà ti pé méjì Adéwálé wà ó yẹ ìkádùn ya Prince Adé ó yẹ ẹgbẹ́nu sí máìkì ẹ̀ bá wọlé ẹ já bẹ̀rẹ̀ látòkè. ẹ̀sìn wọn is very very close. Ó yá Prince Adéwálé tẹ́ wà ń bẹ̀ Prince Adé ńkọ́ sẹ́yìn náà wà ń bẹ̀ ó yẹ Ẹ wo ìyá mi ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ọjọ́ ìdájọ́ ló dé, àsìkò ìdájọ́ ti wọlé dé, igbe àwọn èèyàn, igbe àgún wọn, iṣẹ́ tí wọ́n ń ṣe kára tẹ́lómi ń gbé òru nínú òtútù tó fi dá owó GoFundMe tó fi dá owó sínú Access, èpè táwọn ẹlòmíín ṣẹ́nu ó ti ń mú bàbá yìí. Justice dem àdé ọlọ́mọ àṣírí wọn ti hàn. Ẹ wo gbogbo nǹkan tó ń múlẹ̀ sí báyìí nísìn ṣé òun kọ́ là ń discuss kí ni ìtumọ̀ múlẹ̀ yẹn? Ọlọ́run kò ṣọba àka, ọba adákẹ́dájọ́ ni wọ́n máa ń pè. Adákẹ́ á máa wẹ̀ báyìí á ní kó máa ṣe rándanràndan tó ń ṣe káàkiri. Nígbà tó bá yá Ọlọ́run á ní àsìkò ti tó, àsìkò ìdájọ́ ló tó báyìí. Tẹ́ǹgọ̀ pọ̀ padà lọ sí Brekete. Thank God àṣírí máa fojú hàn láàárọ̀ láì a máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. A dẹ̀ ti mọ̀ náà. Imagine what a shame, what a shame. Tó máa fi family ṣépè, first family tó máa fi ṣépè tó máa fi gbàdúrà ìpè òní family yìí. Ìtìjú ńlá ló jẹ́. Ọmọ ológo yín ẹ̀ta Joseph yín ẹ̀ta dànù sóko ẹrú. Oko ẹrú tí ò lè padà wá mọ́ láyé. Imagine what a wicked world. Ẹ tí ẹ ní ìtara Ọlọ́run ẹ lẹ́mìí Ọlọ́run ẹ dẹ̀ ń pera yín wòlíì ìyá dẹ̀ sọ pé òun lọ ń kú sórí òkè. Àdúró orí burúkú wo lẹ̀ ń gbà káàkiri. Ègúnlẹ̀ wà síra yín lórí. Gbogbo yín kẹ́ pẹ́ ní church jù bẹ́ẹ̀ lọ èpè ní. Èpè ló jẹ́ fún yín gbogbo àdúrà tẹ́ bá ń gbà báyìí èpè ní because ègún ẹ̀jẹ̀ ti wà lórí yín. Gbogbo ìdílé yín. And I so pity for your generations to come. Pé ti dá ègún sílẹ̀ fáwọn ọmọ tẹ́ ti bì. What a wicked souls. Get out. Wákàkiri ilé ayé ṣòwò iná ni ṣòwò. How much is money? Kí la fẹ́ dà lé ayé ẹsẹ̀ mẹ́fà? Ọmọ ọlọ́mọ ọmọ 26 years old ó ṣiṣẹ́ ó làágùn lọ́jọ́ ayé rẹ̀. Ẹ̀dẹ̀ wá jókòó ti ogún. Ẹ ti ta ọmọ yẹn kó tó pa gan. Ẹ ti pín. Ẹ̀yin àjẹ́. Ẹ̀yin ẹlẹ́mìí òkùnkùn. Àwọn jẹgun jẹran. Jẹgun jẹran wọ́n jẹ ọmọ yẹn láyé wọ́n tún jẹ lọ́run. Àwọn ẹlẹ́mìí òkùnkùn. Ẹ̀yin tó yẹ kán sọ òkú pa, ó yẹ kán sọ òkú pa gbogbo family yín dànù. What a shame. Àwọn family kan dẹ̀ tún wà, wọ́n á dẹ̀ tún wá máa tẹ̀lé yín
àwọn family kan wà tó jẹ́ pé wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n dẹ̀ tún support àwọn people yìí ẹ jẹ́ ẹ má forí gbégún ègún táwọn ọmọ yín wà ń bẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ tẹ́ ń support ẹni tó ń ṣe bí ẹ ń support ẹni tó ń ṣe bí ẹ jókòó sínú kọ̀rọ̀ yàrá yín ẹ wá gbégún wá sórí àwọn ọmọ yín ẹ jẹ́ ronú pìwàdà lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèkà tẹ́ ń support ìkà ẹ jọ̀ọ́ please think about it ní bíbélì sọ pé lẹ́nu èèyàn méjì mẹ́ta láti máa gbọ́ òtítọ́ ọ̀rọ̀ àṣírí yín ti tú ó dẹ̀ ti tú fáyé nìyẹn Ọlọ́run ti tú àṣírí yín ẹbí alọ́ba àtẹbí ìyàwó àṣírí yín ti tú. God is not a God of God cannot lie. He's not a wicked God. He's not a wicked God. Ọmọ yẹn ti lè lẹ́ṣẹ̀ tó ṣẹ̀ o tóun náà fi wá kú báyẹn o. But ẹ̀san máa ké. Prince is a God of justice. True justice. God of justice. True justice, yes. And he will give it. He is giving it now. He's working. And the whole world will see it. Ọba ẹlẹ́san tí ń san ẹ̀san. Ẹ wo, Andy, continue. Oya, ẹgbẹ́nu sí Mike, Mr. Andy. Mo ti lower speaker mi for long mi mọ nǹkan tẹ́ ń sọ mo kò ẹ̀ṣẹ̀ padà sí di fún mi nsìn ni. Gbogbo ọ̀rọ̀ Josi náà ni àti play rẹ̀ tán. Kí lẹ́yìn lè pé ó máa ṣe ẹ̀sìn tó fẹ́ ṣe lọ́wọ́ ẹ̀. Wes. Ìmọ̀ràn wo lẹ́yìn lè gbà torí àgbà nímọ̀ràn kó lọ fábí ẹbí ẹrẹ lánàá dẹ̀ ti ṣe. Ìmọ̀ràn tèmi lè gbà òun ni pé kó come clean. Kí ni mo mean by pé kó come clean? Kó present bank statement tó bá ní gbogbo bank statement tó bá ní. But I think it will be difficult for him. Very, very difficult. Ìdí rèé tó fi difficult ni pé ọwọ́ Josi náà kò clean. Ṣé understand? Ẹ dẹ̀ mọ̀ pé àwọn tó surround ẹ̀ náà ọwọ́ àwọn náà ò clean. That is why you see them coming out on social media. Pé báwo ni ti Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe jẹ́ ṣé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ dáwó síbẹ̀ ni. But wọ́n ti gbàgbé pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ òun ló bá tú àwọn àṣírí Lagos State. Wọ́n ti gbàgbé pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ òun ló gbé sí ayé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Josi. Wọ́n ti gbàgbé pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yìí náà ó fún lówó. But you see our people. Sherry, Mr. Andy, sir. Ṣebí wọ́n sọ pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gave him 60 million for toxicology. But me, I cannot confirm that. But mo kàn mọ̀ pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fún lówó. Oh, okay. Now, Sherry, Yoruba ló burú jù o. Yoruba aburú gan o. Sherry, gbogbo nǹkan tí ó wà nílẹ̀ tó ń rùn